agbàlejò oníbèrè méjì kan wọ́n ti promise pé àwọn ń bọ̀ ní alẹ́ yìí. I'm not using this medium to invite, if available, Brother Emmanuel. I know he's a pastor anyway, and Brother Bumi. If they are around, I'm inviting them to let us conclude what we started so far, because it was due to time constraint that we were unable to round up our discussion, and others that were not around last week, but you had me on Thursday, likewise on Friday. You are also invited to come and discuss or ask any question of your choice. I'll be waiting for that anyway. Gbogbo ẹ̀ tó bá ní ìbéèrè, ààyè ti wà láti wá béèrè ìbéèrè wa ní ìsìn. Torí pé níjọ́ Thursday àtijọ́ Friday mo fìdí ẹ̀ múlẹ̀ pé kò sẹ́sìn kankan wájú Ọlọ́run ju ìsìlámù lọ. Ó lè jẹ́ kó yé wa fún àwọn tá a máa sọ pé ẹ̀sìn ò lè gbà wá là, pé kò sígbà lánà ẹ̀sìn mo ní sọkúsọ ọ̀rọ̀ lẹ́ ń sọ, mo lè mẹ́rin ẹ̀ wá bí ká máa sọ bẹ́ẹ̀ mọ́ tó bá ti jẹ́ lẹ́sìn òṣèṣì nìyẹn. Bálẹ̀ ti kú múlẹ̀ sọ̀rọ̀ àpáàdì jẹ́ náyàn bọ́bọ̀ lákọ̀ọ́nà níyàwó ajé ọlọ́ọ̀ni. Náà tí wọ́n ti sọ níbẹ̀rẹ̀ àwọn tí àwọn kókò ní chọ́ọ̀chì ní Ìbàdàn, ọgbẹ́ ti gbàgbé Pastor Caleb àti ìyàwó mo ti post video yẹn sórí YouTube, and àwọn ẹ̀rẹ́ ti pè mí gan, kódà gan náà tó pè mí mi ní dárúkọ anybody. Gbà tí mo ṣàlàyé ọ̀rọ̀ ilé tí a padà gẹ́ẹ̀tì fún wọn, táwọn ti bàdàn gẹ́ẹ̀tì fún wọn ní omi ò tí débẹ̀ o, but inshallah kí n dé mẹ́jọ Tuesday torí ẹni wọ́n fún mi ní iṣẹ́ kan ṣe nìbàdàn nípa ìyàwó ẹ̀ tó jẹ́ Christian. Ó dẹ̀ bẹ́ kí n lọ bá sọ̀rọ̀ láti Èkó lọ sọ iṣẹ́ yẹn, ṣùgbọ́n fẹ́ wọn kò wọ́n pa ayé méjì, ṣùgbọ́n opportunity yẹn fi ọ̀dọ̀ wọn. Ẹnì kan wá gbè mí pé báwo lọ̀rọ̀ àwọn méjèèjì, ṣé fífẹ́ náà ni ó máa já sí ní àbí mo lébi ò tí ì mọ̀ ọ́. Wọ́n ló máa ń wọ àwọn káwọn ibi tó ń gbé yẹn tí mo ní kò dáa tó yẹn káwá bòmí fún wọn. Èmi dè láàlówó tá a lè fi gbalé. Wọ́n á ní òkè àwọn adásí tọ́lọ́, wọ́n wá sẹ́ni 50,000 naira 460, only 460, 50,460 gẹ́gẹ́ lẹ́nu yẹn sẹ́ ó lè kí má dárúkọ ká fi wá ilé fún wọn nìbàdàn. Owó ẹ̀ tí wà lọ́wọ́ mi ọ̀rẹ́dí o. Ẹnìkan náà tún wá wo kéètì yẹn náà èké, àwọn tó wọ́pọ̀ o, ará Amẹ́ríkà, àwọn ará London, àwọn ará Germany,
UK láti London aspect tó ń fẹ́ mú bẹ̀ ní ti Jamiu Agoro torí bí mo ṣe sọ àwọn ọ̀rọ̀ yẹn wá tọ̀ tiẹ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run promise ni o mi ò tí ì gbà yẹn o a máa là á ó tún wá fi di early March ẹ̀yà gbọ́ràn bẹ́ẹ̀ tó wá fi di early March sí ending of March ṣáàlà òun á fún Jamiu ní 200,000 naira. Káfi wálé káfi wáyàwó ìyẹn ò tí ì dé o mo kàn sọ tí wọ́n sọ ní o tí mo lè yín sọ ni pé máa ń pòsì fídíò yìí kọ́nà kí mo jíṣẹ́ àwọn fún yín mi rẹ̀ kí ẹ́ dí tiẹ̀ máa ń pòsì bẹ́ẹ̀ yìí. Bàbá wáyàwó kalẹ̀ ìyàwó yẹn ò ní ṣòro jíjẹ mímu nínú ilé ìrọ̀rùn ló bá dé o kó wọn àbí wọn fáfá kan ni wọ́n tó bá ní interest rí mi lẹ́yìn ètò lẹ́yìn ètò náà nínú àwọn. Ọ̀dọ̀ àwọn náà mi tún promise l'Amẹ́ríkà o kọ́nà àti UK yẹn pọ̀ díẹ̀ bọ̀ tó bá ṣe ń wọlé inshallah a máa bù yín gbọ́. Kí ni wàá fẹ́ lò rèé ṣe rí àwọn àtàwọn Nàìjíríà alókè ìṣòro mo kè ìṣòro wa mo fún wọn jẹjọ mo forúkọ bẹni ẹ láṣìírí nígbà tí mo ròyìn bá a ṣe Ìbàdàn ní ọ̀rọ̀ tí ìṣẹ̀lẹ̀ Ìbàdàn ni o bá a ṣe lọ kó àwọn pàtó kílẹ̀ gbogbo ní chọ́ọ̀chì ní Òkè Àgàlà pé ó dẹ̀ wù mí ká mánéjì wọn ní Islam ọdún ọdún sọ ẹni ẹ sọ ọdún dá ló sọ ó láàtọ̀ àmìgàn mẹ́rin àti rí ṣe pé ìyà tó wà lára wa gan ó ju ká tún lọ kóyàn kan láti fi kọ́ lọ. wọ́n tí mi wá wò ní pé ṣé o tí ó wà lọ́wọ́ wa azin tó wà lọ́wọ́ mùsùlùmí ṣé kò tó kò ṣẹ́kù ni gẹ̀ẹ́sì torí tí máa ń dìskú tí mo rí ni pé ẹni tó wéṣẹ̀ owó jù láyé mùsùlùmí ni pé èèyàn wéṣẹ̀ owó mùsùlùmí ni ẹ bá rà tó ń gbé àríwá tó jù tó ń gbé àwọn ọmọ ní skul bí ṣaṣẹ́wó aláàjì ṣáà tó wá bí wọn ní mágàmí nìyẹn o a ní aláàjì yẹn tó pẹ mágàmí aláàjì yẹn o pé àpà tó ń sanwó mi aláàjì yẹn ìwọ́n tó wá ń ṣẹlẹ̀ pẹ́sẹ́lẹ̀ ájì lílọ ẹ̀kọ́ lọ́dún ni azin ẹ̀kọ́ nígbésí ayé èèyàn ká máa lọ ájì lọ́dọọdún kò sínú ṣẹ̀ríà Islam. ẹlòmíì máa ń ka pé ájì tí mo ti lọ ó ti lé ní 30 ó ti lé 25 láti ájì tó lẹ́yìn ọkàn ṣe ọlọ́run àgbà mẹ́ o
wasting of money ni o. ìyẹn tó wá kéré ṣe wọ́n lọ́dún tẹ̀ nìyẹn. nílẹ̀ èyí tó mọ́ umura ti di olóṣooṣù káwọn lọ ṣe umura mọ́kà oṣooṣù yẹn ni kò ṣe inú àwẹ̀ bá ti mọ́ tẹ́lẹ̀. ẹ jọ̀ọ́ ṣówó kékeré omi ṣe umura ni kì í ṣe wọ́n kéré náà. àdúrà ọ̀rọ̀ lọ ṣe ní Saudi lóṣooṣù tí ó lè gbà náà àmìnà. mi ní káàbà ò ṣe ní àṣẹ o. bọ́n tí mo mí ní pé kò síbi tó o ti bẹ lóòótọ́ lòun ní gbọ́. dandan kọ́nìkọ́ lọ múra láti lọ ṣe umra every month. torí pé àwọn owó yẹn ó yẹ kó wúlò sáwọn aspect kan ní Islam. ẹlòmíà tún kóyàwó á kó ọmọ á kó àbúrò àlùkò lọ sí umra. lórí kíni náà àtàwọn girlfriend kó lọ ṣe umra fún kó lọ kí ìmọ̀ràn ní umra ìmọ̀ràn ní àjì ṣe ẹgbẹ́ gbà ní wa ìyẹn tó wá kéré ẹ wo gbogbo àwọn onífújì tó wà láyé àtọ́níjùjú ni o àtọ́lórin ẹ̀sìn ni o tó ló ń kọrin ẹ̀sìn wọn ní kí ẹnìkan dákú kó má jẹ́ mùsùlùmù lọ àtọ́nífújì àtọ́níjùjú àtàlágbára mùsùlùmù náà lọ máa kí. ó túmọ̀ sí pé àmọ́ tá à ń ṣe àdẹ̀mọ́ tá a gbà àwa lanu gbàgà bíi tàkùtì ọlọ́ni pé ẹ̀wọ̀ ṣọ́ọ̀ṣì tó ń bẹ̀rẹ̀ níjẹta wọ́n ti fi ẹ̀ parí ẹ̀ táwọn ìgbà kọ́ mọ́ṣáláṣí tiwa alẹ́kọ́ fọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyẹn ò tí ìyẹn kéré mọ́ṣáláṣí kan wà lóṣòdì àjùmọ̀ ní central tó wà ní Òṣòdì ọ́fíìsì wàláì wọ́n ìparí ẹ̀ náà o wọ́n ti ń kọ́ sí 25 years ago rè wọ́n ṣáṣe ẹyọ kan wọ́n ti parí ẹ̀ kò sí tó fà á a máa ń wéṣì owó ni tó bá léèyàn lówó inú Islam lówó pọ̀ sí jù lẹ̀ yóò bá wọ́n rí pé Yorùbá ní amúkun ẹrù ẹwọ́ olókè lẹ́wọ̀ ẹ̀wọ̀ sálẹ̀ àwọn àáfàá wa ní ìṣòro àkọ́kọ́ táwọn olówó yẹn ní torí pé èmi ò rò pé àáfàá kàwọn àyà yìí kódà kéèyàn jí ahun táyé ẹ̀ ti ta ahun tí ayé ẹ̀ ti ta wọn ò bí dá kó tẹ́sí àyà méjì yìí fún kó má rí padà kí náà ní church ẹ̀gbọ́n kò wàhálà kan presently Jonathan dá organization kan lẹ́nu náà federal government FR kìíní kàwé kí náà ń pè FRCN pé kó máa checkmate bí ṣọ́ọ̀ṣì ṣe ń náwó bí mọ̀ṣáṣí ṣe ń náwó gbogbo ìjọ ìsìlámù tó lóko látọ̀dọ̀ Ansarudeen lórí Nawarudeen nọ́sfàtì àkó ni wọ́n ti kàn ni wọ́n ti gbà wọ́n ti comply pẹ̀lú tí ìjọba sọ
pé ogun táwọn dálẹ̀ tó mú wọlé o àwọn máa san táàsì lórí ẹ̀. mo lọ báńkì ìjọ kan GT Bank ẹ̀wọ̀n tó fọ́nì ṣé wọ́n máa advertise àwọn products tó máa ń ní wọ́n wá ní àwọn ibì kan donations ni ìwà fẹ́ fún yàn lówó wọ́n kọ school wò pé ìyẹn normal wọ́n kọ community ó normal wọ́n á rí church wọ́n á retí mosque bàláì mo rí ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan ló ní code ìdílé ọ̀sán sí ti Deeper Life tó máa sanwó sí direct tó tiẹ̀ ní mọ̀ ẹ́ rárá. mélòó nù wa bí táwa ní ìṣòro sí nìyẹn kéèyàn fi £1 alẹ́ ọ̀rẹ́ mọ́ kí wù wá àṣòro tèmi ní nìyẹn ìmí ẹ̀ kíyàn tí wọ́n mọ́ kí ẹ pa bí àlọ́wọ́ yá fún 100,000 aláwọ̀gbà inshallah kẹ máa kì lọ́sọ̀ọ̀sẹ̀ yóò dẹ̀ níyẹn. kí lóòrò ní pé àwọn èèyàn ń donate síbẹ̀ kódà nínú mùsùlùmí tó máa sanwó síbẹ̀ fún wọn. sẹ́yìn máa ń rò gbogbo bàbá àtàgbà lálejò lọ́sẹ̀ yìí a kí wọn kí wọ́n jẹ́ wa ta ló pè wọ́n àbúrò apolówó ọjà gẹ́tì tí mo sọ pé àgbà lórí ojú táyé lẹ́nìí bàbá láti ní ìjọ kan ẹ̀ṣẹ̀ jẹ́ ìjẹ́ wa kó má jẹ́ wọn owó èlòjó náà ṣẹ̀gbọ́n alágbèrè ó wá sanwó sẹ́ṣọ̀n ni wọ́n ò gbọ́dọ̀ sọ pé wọ́n á sanwó wọ́n láwọn gbà lálejò ni tí wọn máa gbà lálejò èrò pọ̀ ń dà máa gbà lálejò ẹ̀rẹ́gbẹ̀wò tó fẹ́ sọ náà ó máa sọ tọwọ́ sí chọ́ọ̀chì ẹ̀ ni irú apolówó ọjà ni. kí lóòrò ní pé wọ́n àkẹ́fẹ́ rẹ́gísítà organization ẹ máa rí association mi. ó sùn ní òhun náà ní rí mọ́ṣáláṣí o chọ́ọ̀ṣì rẹ̀ máa rí mẹ́ tó máa ní sí industries please kiri kan association wọ́n ti fi chọ́ọ̀chì sí register under church kò sí mosque mi rárá kí ẹ máa wo iṣẹ́ táwọn ti ṣe é lẹ̀ 100 years tó kọ́ máa lè bá gbàgbọ́dọ̀ bẹ̀ láti ibì kan. Iye tí mo wá rí ni pé àwọn àáfàá wa nìṣòro tó wọ́n sí àwọn àyà kan tó lè yí àwọn olówó ọlọ́wọ̀ èyí ṣàdéhùn kó máa mú iṣẹ́ o tó ní sọ́ọ̀tùrù Quran 30:6 ọlọ́wọ̀ àdà lọ́ọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله لا يخلف وعده الله أكبر ọba tí máa ń ṣàdéhùn tí máa ń mú iṣẹ́ ni kò ń ṣàwọn èèyàn ọba tí èsì àdéhùn lọ́lọ́ ẹ̀yin náà wò náà tí pásọ máa ń gbàdúrà fún yàn á ní mo mọ̀ kó ti gbà bí ò tiẹ̀ tí ì gbà mo fi àṣù ẹni tó gbàdúrà fún pé níta ṣe é ti gbà fọkàn má lẹ o orí ipò ti gbà lónà máa dúró lórí ọlọ́dọ̀ tí wọ́n á gọ́ ẹni ẹ̀ wẹ́ àwọn
ń ṣe tiwa Ọlọ́run gbígbà wà lọ́wọ́ Ọlọ́run àti discourage ẹ̀ta ṣàdúrà fún ẹ̀gbọ́n mi yé àti discourage ẹ̀ta ṣàdúrà fún rẹ̀ ni pé tí mo ṣe yìí o pẹ̀lú ògbó Ọlọ́run ti gbà ó ti gbà ló máa lórí ẹ̀mí ẹ̀ ibẹ̀ náà ló máa gbà lé lórí but tó bá Ọlọ́run lè gbà á kò ní gbà ní túmọ̀ ẹ̀ mo rò pé ń dè é mo ní Ọlọ́run tó dá wa ọba aládéhùn ni. wà á dá láìlá yòókùlé fòlá wà á dá hù. ṣé Ọlọ́run àwọn àdéhùn kan àti kì í ṣe kò tẹ̀ ń ṣàdéhùn ni torí inú tóbi kí ara ẹ̀ nínú àdísùkùdù sí tó sọ fún Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ni mo ṣe àbòsí léèwọ̀ fún ẹ̀mí ara mi. àràmọ̀tò sọ́ọ̀rọ̀ lánàá fún sí. Ọlọ́run yìí ní àràmù súnmọ̀ àlàlá lánàá fún sí. wọ́n ṣe àbòsí léèwọ̀ fẹ́mi ara mi. torí inú Kùránì 10:44 sọ́ọ̀tù Yunus. inna Allaha Ọlọ́run lè mi Ọlọ́run. la yaslimuna shay'a. èmi ò ní ṣàbòsí fún yín o. walakinna púpọ̀ kí n bèrè àbòsí náà ẹ̀yà túmọ̀ àbòsí. àbòsí ni pé kẹjọ ṣàdéhùn ọ̀tọ̀ irọ́ ọ̀tọ̀ ni irọ́ ọ̀tọ̀ làbòsí o. irọ́ ọ̀tọ̀ àbòsí ọ̀tọ̀ ọdún ọjọ́ iṣẹ́ pọ̀ iná anyway. àbòsí ni pé èmi àti ẹjọ ṣàdéhùn aago mẹ́wàá la máa kú òlé lájọ lọ síbi báyìí ó wá ń kún ẹ láago mẹ́sàn-án ó wá kéré láago mẹ́wàá pé mo ti débi tá a fẹ́ lọ yẹn o bá a ṣe sọ́kò rẹ̀ àbòsí nìyẹn. irú ẹ̀ ṣẹlẹ̀ ẹjọ́ kan nígbà tí ìyá mi fẹ́ travel lọ sí Amẹ́ríkà mo ń sọ̀rọ̀ ọdún 12 sẹ́yìn 12 years. ìyá kan náà introduce sí wa ìyẹn ti ń try bí ẹ̀mẹ́ta wọn fún visa òyìnbó ń kọ̀ wọ́n kọ̀ àwa ní kájọ ṣe pọ̀ kájọ yára ní àìdíà àwọn olórí òun ló mọ wọ́n ṣe ń dìnáì wọn òun ti pẹ́ lẹ́nu ẹ̀ àwọn olùṣèkan rí. àwọn ní màmá ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ èèyàn yá aládìí àti káà náà mọ́tò pé wa wá. ìyá ẹ ló ti gbọ́ àwọn fàdéhùn sílé mi láago 7 àárọ̀ because interview aago 9 ni ká lè tè máa lọ. nígbà tá a máa aretí àárí àtúntò miss interview àṣeyà ti wà ń bẹ already. nígbà tá a máa dán akọrin tó ti fẹ́ wọlé ni mo ní màmí ìyá ẹ̀ kọ́ rè òun ni ẹ̀fín ó ti ṣàbòsí wa ẹjọ́ máa lọ. akọrin tó gba òun yẹn jáde wọ́n fún àwọn tí mọ̀ màmá ṣàtò wọlé wọ́n wá fún màmá ṣé mọ̀ ìdùnnú fún màmá wà lójú màmá ibi táwọn gbà jáde lòun náà gbà jáde wọ́n wá pàdé wọ́n rí gbá màmá wọ́n fẹ́ yìí ni wọ́n fẹ́ mi wọ́n wá bó sí gbé pọ̀ fún wọ́n tó kó bá àbòsí ìta afẹ́ kọ́ra wa simple ni o mo kàn ní máa yan tó máa ṣẹlẹ̀ bàtà àti rẹ tó lórí ẹ̀ka alọ́pọ̀lọ Yorùbá fóyìnbó tó máa ti bí gbé what is your name Ìjẹ̀bú ní ẹ̀dá gbólẹ̀ ẹ̀kọ́ ìdàjẹ́ gbogbo ilé ṣá lọ́wọ́ sọ ẹ̀
Mama, what's your name? Kewi. Òyìnbó ní no, can't you understand simple English? Kewi. Òyìnbó wa lọ pé Yorùbá wa ìyẹn wájú ọmọ lóòkè. Ìyẹn wá ní mọ̀mọ́. Òyìnbó ní kí ló kọ yín? Ó ní ìgbọ̀rọ̀ wì ní ẹ̀. Màmá kí lẹ wí? Wọ́n dárúkọ. Wọ́n sì bèbè lè mí. Ìjọba màmá ẹ̀ lè sọ Yorùbá. Ní ẹ̀sọ́ gẹ́gẹ́ mi kò gbọ́. Ìjẹ̀bùrẹ́ mi wá. Ìjẹ̀bùrẹ́ mi gbé mi ń gbé kò mí mú un kúrò. Ó ní ìwọ òyìnbó ilé ìwọ kan kò jẹ́ fún ìjọba lọ. Eléyìí ò lè wúlò torí wọ̀ kò lè gbọ́ tẹ́kì. Màmí dẹ̀ gbọ́ ìbọn tó ń fún ọ nìyẹn o. Èyí tó ṣe àwọn tó bá jọ lóru àìdíà yẹn àjọ pìrọ̀ àpọ̀. Ó ṣe é ṣe kán fún ìyá yẹn náà. Bọ̀ tó ní kó ń làbò sí ló ń ṣe jábọ́. Kò dẹ̀ tí ì lọ nìsí. Ṣé rí Ọlọ́run? Ọba tí ẹ ṣàbòsí ni o. Inna Allaha la yuzlimu an-nasa shay'an. Ọlọ́run ní èmi Ọlọ́run. Allahu Akbar. Ó kira ẹ̀ fúnra wa ní inna Allah. Inna Allaha Èmi o. la yuzlimu an-nasa shay'an. Èmi ò ní ṣàbòsí fún yín láíláí. Allahu Akbar. Ẹ jọ̀ọ́ tó bá ṣe sáré fẹ́ mú ná. Nobody. Tani yàrá yà wá. Oh. Kẹ́dì yẹn tí mò ń sin inú àgò. Kọ́lé mi alábòsí máa ń kò ní dáa fún yín nílò wa kù. Ẹ kí lọ wá ní. Ó sì rán lọ́pàá ká pé mi ṣàbòsí mi tí tún bọ̀ ẹ̀. Èyí mo fún ẹ lómi. Èyí tí mo fún ẹ lẹ́yìn tì. Mo lè jó kó bá wà wá. Tí o lè sẹ́yìn tí ó bì mí. Bọ́ọ̀mù mo lè já ọrùn ẹ̀ dànù. Kò sẹ́ni tí ó rò pé bó èdè jà èmú ní gẹ́mi. Mo lè fi kùmọ̀ lùkà. Mo lè fọwọ́ dú. Kò sẹ́ni tí ó bì mí. Bẹ́ẹ̀ la ṣe jẹ́ wájú Ọlọ́run. Kó tún wá wò ó pé èmi Ọlọ́run tí mo dá ayé o. Tí mo lè fi ràn tó mi nígbà tó wù mí. Ó tún wá jẹ́ kó yí ara ẹ̀. Èmi o. Inna Allaha Èmi Ọlọ́run. la yuzlimu an-nasa shay'an. Mo ti ṣe àbòsí ilé ìwọ̀ mi níṣẹ́ fún yín o. Ọlọ́wọ́ á kìlọ̀ padà, ó wá dọ́rọ̀ ẹ̀ padà. Walakinna an-nasa anfusahum yazlimun. Ọlọ́run lẹ́yìn lálábòsí èmi kọ́. Ẹ̀yin lẹ̀ ń ṣe ra yín. Ẹ̀wọ̀n tàbí ń ṣe ra wa. Ọlọ́run ṣàdéhùn òun mú iṣẹ́. Àdéhùn tó lọ́wọ́ á bá wa ṣe, àwa ń fi àdéhùn yẹn. À ń bẹ̀rù pé ṣé o tó sọ ìṣó máa ṣe fún wa ṣá. Ṣé gbọ́dọ̀ ṣàwí fúnra wa? Ọlọ́run lẹ́yìn lálábòsí, èmi ìṣàbòsí. Torí tí n bá sọ máa mú iṣẹ́ ni. Ẹ̀yin lẹ́yìn òkè mú ti yín ṣe. Ẹ̀yin lẹ́rú máa ń bà pé tọ́lọ̀ ń sọ ìṣòótọ́ ni ṣá. Ṣé kì í dúró ṣùgbọ́n ẹ̀yìn ayé mi? Gbá àwọn Quran 3:92 Surah Al-Imran. Ẹgbọ́n tọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ṣẹ́rí ó dìgbà tá a bá padà sọ́dọ̀ ọlọ́ka tó lè ṣoríire. Wallahi tallahi fún mọ̀bìlẹ́lẹ́lẹ́wà. Táwọn padà a máa rùn wá kú ni. Kí ló lọ́wọ́? Lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun wa ma tunfiqu min shay'in fa inna Allaha bihi alim. Ọlọ́run ní lẹ́tẹ̀rẹ̀ bíra. Lan tanalul birra Ẹ lè ṣe dáadáa láyé yìí o. hatta tunfiqu mimma tuhibbuna. Báńkà yóò bá wíyẹ tí mo tún yàn ò dáa tó. Ẹ̀yin kì yóò rí oore Ọlọ́run gbà. Ṣẹ́gbọ́n ẹ lè ṣoríire. Iṣẹ́ tó ẹ̀kọ́ nìyẹn. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ọlọ́run ẹ̀ lè ṣoríire.
ṣe rádìrún ẹ̀. London. Alẹ́ tó sẹ́ni 50,000 yẹn. Mo yóò pè mí rí lẹ́ẹ̀kan rí pé a gbádùn fídíò ẹ o. Àríra sójú rí. Nígbà tó wá pè mí lánàá, àwa sọ̀rọ̀, èmi náà wá á di nọ́mbà wọn sórí IMO, mo ẹ̀ṣọ́ arójú wọn pé ẹni rè. Ó ní torí Ọlọ́run kí má da ọkọ̀ òun o. Ọ̀nà anonymous donor lòun o. Láàárín wọn àtọ́ náà ló wà, kò ṣe láàárín wọn àti yín o. Òun ọmọ yín rí Ọlọ́run lòun mọ̀ o. Àdéhùn tó lọ́n ṣe lòun tẹ̀lé o. Òun tẹ̀lé ti yín o. Ló ṣe ní gbọ́dọ̀ dárúkọ òun rárá. Wọ́n yẹn sì máa bí orúkọ ẹ̀ kúlé. Ọlọ́run lè sórí ire. Ẹ ò lè rí orí Ọlọ́run gbà. Kò síbẹ̀ ìfẹ́ ìlú yọ láyé yín. Àyàfi tí ẹ bá ń ná nínú ohun tí ẹ ní ìfẹ́ sí. Ṣé Ọlọ́run? Allahu Akbar. Allahu Akbar. Ẹni pé ànábì ló bá sọ̀rọ̀ àtàwọn mùsùlùmí. Ṣé ládéhùn Ọlọ́run ọba àjọkẹ́ ayé ni? Ọba àjọkẹ́ ayé. Àdéhùn bá ṣe gbáyé tí ìgbésí ayé ó ṣe rọrùn bákan náà nílẹ̀ níwèé. Kò bá àjọ lóògùn, kò bá àjọ lọ́ya, ó dàbí lọ́sàn-án tí wọ́n pè ìgbésí ayé Wọlé Ṣóyínká. Ọlọ́run mi múlámi lè kánú dé. Bàbá Wọlé Ṣóyínká ọmọ Ìṣàrà ni ìlú àwọn láti. Ìyá ẹ̀ ló máa fi kúta. Nítorí fún ní ìwárì, ìyá àti Rason Kuti ọmọ bá wọn ọ̀yá ni wọ́n. Ẹbí ni wọ́n. Bàbá tó bí rẹ́fúrẹ́ǹdì ní chọ́ọ̀chì. Bàbá tó bí rẹ́fúrẹ́ǹdì kí wọ́n fẹ́ lórí. Òun wá yan Ògún láàyò láti máa bọ. Ògún lòun bọ Ògún. Kìí ṣe Muslim, kìí ṣe Christian, kódà kìí ṣe free thinker, Ògún ni. Ó gbúgbọ́ bàjẹ́. Wọ́n máa ń kàmì nílé ìjàre. Kò yẹ free thinker olóògùn ni Ògún ló bọ Ògún sáwọ́. Wọ́n lè lóyìnbó dàárọ̀ yìí. Ó nígbàgbọ́ sí yẹn bàjẹ́. Kò mọ̀ bọ́lọ́ wọn àbí kò Ògún ló mọ̀. Ẹ wá ń wòran. Àwọn ètò tọ́lọ́run lálẹ́ fọmọnìyàn òun ń tẹ̀lé. Ó mú àjọ tó dáa láàrin ọmọnìyàn ẹgbẹ́ ẹ̀, ó mú ṣe gẹ́gẹ́ bí àdéhùn Ọlọ́run tó wọ̀n wọ̀n. Ọlọ́run wá ń sọ lẹ́sàn pé ètò tí mo ní kò ṣe ló ń ṣe ẹ̀sìn yẹn wàá jìyà lọ́dọ̀ Ọlọ́run. Wúlẹ̀ ẹgbẹ́ ìgẹ́sì ẹ wo chọ́ọ̀ṣì fún àpẹẹrẹ náà. Ìdámẹ́wàá tí wọ́n ń san kò sí ó tẹ́lẹ̀ wí. Bí mo ṣe ń kàn dẹ́mu ẹ̀ tó wọ́n yìí sọ́dọ̀ la pé Jésù ò gbá rí. Àwọn tó ń sọ ó tún gbé wọn ṣépè ní àtàwọn tó ń gbà wọ́n ní ó ṣépè o, àwọn máa sán kú ni. Ẹ̀mọ́ tó ń ṣe ń sàn án, wọ́n gbàgbọ́ ní àdéhùn tó lọ ń ṣe inú Málákì ni. Àwọn làwọn olóríire tá a fẹ́ ṣe ló fà á. Lò ṣíṣe pọ̀ láàrin wa gán. Lò ṣíṣe pọ̀ ẹ lọ sàlátù fáwọn náírà ni. Ìrírí gbú ẹ̀ ní mílíọ̀nù sílé o. Àwa wà á tún ṣá ilé ìpọ̀ 20 naira níjà 10 naira 5 naira. Lórí 5 naira máa wá kàá wọ́n ní àfa àárín kò ní rí ṣe wọ́n lè fẹ́ rí ṣe torí pé àdéhùn ìpínlẹ̀ gan ò dá ẹ̀wọ̀n táwọn ń tẹ̀lé
káyọ̀ kọ́ túbọ̀. ẹ̀yin ẹ̀ lè ṣe oríire. ọlọ́run ilé ẹ̀ lè ṣoríire láéláé. ẹ kò sì lè rí eré gbà. ẹ lè róore ọlọ́run gbà o. àyàfi tí ẹ bá ń ná ohun tí ẹ ní ìfẹ́ sí. nínú owó tẹ torí kò gbẹdẹ́lẹ̀ nífẹ̀ẹ́ sí owó lọ. sọ tó nífẹ̀ẹ́ sí owó lọ. tó fẹ́ ná yàwó ẹ̀ àwọn fẹ́ ná ọmọ àwọn fẹ́ ná bàtà owó náà ló nífẹ̀ẹ́ sí. láfẹ́ lówó kó lọ́wọ́ tó bá ní òpá tó sì kú ni. ṣẹ̀rẹ́sì ṣẹ́kẹ́ náà lọ sí owó iná ẹ̀ ní ẹ̀yà káwọ́lẹ̀. ẹ wọ́n do àwùjọ náà sọ fún ànábì o. ẹ̀yin kò lè rí oore ọlọ́run gbà. ọlọ́run ní kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe. àyàfi tí ẹ bá nínú ohun tí ẹ ní ìfẹ́ sí. ọlọ́run mọ̀ pé ìka ti fẹ́ sí jù lówó. yorùbá yẹn mú lówó ṣe fún àtúrà ẹjọ́ ni o. ẹyin ojú lówó kò ṣe é yọ. torí pé àìdí àwọn àfọlówó ìjọ tó bá ti pé 1 million tí ẹ ti bá ẹ bí ò ṣe ní di 1000 lọ máa lé sọ àtiwáyọ náà máa lé wàá ti di mílíọ̀nìà ni pé 1 million lákàntì mi 1 million bó ṣe máa lé 1.2 1.3 1.4 tó bá di 2 million ó tún dáràn ó ò ní sẹ́kó tún di 1 million padà mọ́ tó bá ti di 1 billion tí ẹ tún bá ẹ o ní gbọ́ fẹ́ padà sí mílíọ̀nù mọ́ ti bílíọ̀nù ìjọba tírílíọ̀nù o tún ní kẹ́ padà mọ́ bó ṣe máa lọ nìyẹn nítorí bá yà wá jẹ́ nìyẹn bó dẹ̀ ṣe yẹ kó rí nìyẹn pẹ̀lú àdéhùn ọlọ́ọ̀ni o bóyá ẹ̀wọ̀n táwọn kiri yóò tẹ̀lé Málákì orí 3 láti ẹsẹ̀ 9 àwọn ewé sí owó wàá rí Christian wájú eléré àbí 419 gbogbo àwọn adébẹ̀ndẹ̀ 419 làwọn yẹn gbogbo àwọn ọ̀mánà ọmọ bàbá olówó 419 ni wọn gbogbo àwọn ẹgbẹ̀gbẹ́ iṣẹ́ kí náà ń ṣe ẹnì kan iṣẹ́ làágùn aná obìnrin nígbà tó rí òkúrú àfi Muslim nìkan rí wọn burú ọ̀la wọn tán alẹ́ àwọn ìjà ilé lówó ó yìí ṣiṣẹ́ wáyé lọ́gbọ̀n alọ́mọ ẹ̀wọ̀n ìjẹ́lówó àwọn ìjẹ́lówó láti mo jẹ́lówó àwọn Pasuma owó wà lọ́wọ́ mi ní rí Christian kọ́kọ́ sọ̀rọ̀ àì fún wọn náà kò lè sí àwọn náà làákọ́ bá wọn náà o àwọn alátàsí wọn alákógbó sí wọn lọ́gbọ́lọ́ pé wèrè Emmanuel wọn fọ́ gba yìí ni o olófó ra ìlọ́wọ́ mi ni o mo sọ fún yín náà ìjọ Morisi líkì mo fẹ́ lè wọn bá sun ẹkún Ṣakiru ló jẹ́ Ṣakiru àlẹ́sìn ọmọ kò dún ni. àwọn akéré nàgbà tó ná wáyé ọmọ fídíò ẹ̀ níjọ́ kan mo lè gbé ṣe pé bí etí gàgà àwọn ìkéré báyìí máa ń ta káìtì kiri ni o mo wá rí bí wàá sì ṣe kúnlẹ̀ tó ń la àwọn yọ̀bọ̀ kò á mú rí kan wọ́n sì ní kí ìjọ olókùn òde jọ for 30 minutes òde jọ ni. jọ ní ìjọlókùn kò sí owó ẹ̀kọ́ wọn ṣáṣẹ́ ẹyọ kan tó fi dòrò sí kò kọ́ wọn ṣáṣẹ́ ẹyọ kan wọ́n ṣáṣẹ́ ti ẹ̀jìn náà ṣó kọ́lé tó máa gbé gan àgbà ni ilé bàbá ẹ̀ gbà tó ń jẹ́ ìjọ yẹn ilé bàbá ẹ̀ ló ń gbé ilé alára ó wá tún náà ṣe ápá mọ́tò sí gbogbo ta níjọ́ wọn lè sí báàsì lówọ̀ ní Sùúrùlérè Ọlámọjíbá street ẹ̀gbọ́n ló ṣe bá dé ìjọ náà lọ́wọ́ èmi ò kàn mú wọn ìmú wọn bẹ́ẹ̀ ní ìrọ̀lẹ́ ní adẹ̀kẹ́lẹ́ gbà yẹn ẹni wá ní à jáde kọ́ ọmọ ẹ tó lọ yẹn ẹ lè ṣe ilé sí báàsì lówọ̀ ó ní ìwà ń borúkọ ẹ̀ wàá kó wò pé kò lè jó òun mo ní kò lè jó òun lóòótọ́ torí kò lè jó olówó
oníṣìírí kìlọ̀ lọ ìwé láéláé olówó awẹ́yìn bí ó gbọ́ táwọn ó bọ̀ tẹsẹ̀ mọ́. náà ẹ̀yìn ẹ̀gbẹ́ sílẹ̀ aga ìnáwó tí wàá gbórí wa burú kò sẹ́ni tó lórí kì í táyé òní ta ọ̀nà rẹ̀ ti gbòwe olówó fowó ra yìí lọ́ọ́ mi tó bá ta fún ẹ kò ní kò thank you àná inú máa ti tiẹ̀ ta ni ẹ̀bùn kan wọ́n máa tún wẹ́lò míì ní nígbà wá sí òkè àwọn kinní bá àbùdá wọn nù àìdè kí wọn bá alẹ́ ìyẹn pé alẹ́ ṣe láti gbọ́n ó ti ká ó ti sá lọ fún wọn ó yà jókòó sẹ́lẹ̀ jẹ́jẹ́jẹ́ oúnjẹ tọ̀tọ̀ yìí ẹ̀kọ́ bá wọn dá sí mọ́. wọ́n yé kíyàn sórí ire àkìsórí ikú ni kò àtúrò ìsìlámù lọ́kọ̀ ẹ̀ dáadáa ìkan náà gbogbo wọn ìkan náà ní everybody wọ́n ń ba yéèyàn jẹ́ nítorí pé èyí ní tí wàá múrí àwọn èèyàn burú mo fowó pe eléré èyí mo fowó pe o ṣé kí n tún máa lọ́wọ́ fún wọn ò bí dáko má kọrin kú ìlú lẹ́yìn ọgbẹ́ Wàsíù àwọn orúkọ àwọn tó máa kiri o máa kí wọn ẹ máa ná mi lówó torí mo pè é wọn sì bí dáko má kí wọn èmi kì í ṣe àwọn ọ̀rẹ́ ìwọ ṣe ẹ̀yin náà gbèsè láti ìná wọ́n àti ìdá ṣe é jẹjọ bẹ́ẹ̀ ṣe fún mi lówó ṣé ẹ̀ mú ilé sí wa ẹ máa kí lágbájá ṣé ẹ fún mi lówó kí n tún máa kí wọn ṣé ẹ ṣẹ́kọ̀ọ́ sí yóò wèrè tẹ́ ẹ fowó pè ìyẹn tún bọ́ lọ́wọ́ yìí o gẹ́ẹ̀tì mi ṣé ọ̀pẹ́ ẹ̀ fowó pè mí ọ̀fẹ́ lèmi wá ẹ tún ní kí n máa ń kí àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ àwọn tí wọ́n tún kì wọ́n tún lè mí lọ́wọ́ káṣẹ́ ni wọ́n ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ sí ṣé kí ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ àwọn ẹ̀rẹ́. Inshallah. Allahu Akbar. Kí lẹ́rù ní pé mo náà fowó ṣòfò òun ló yẹ kó sì pọ̀ láàrin wa òfò làwọn ṣe òfò àdẹ̀tẹ̀ láti wọn ọlọ́ọ̀tọ́ láàgbọ́ lọ́gbọ́ ọlọ́lẹ̀ lè ṣoríire o àfi kẹ́ ẹ ná ní ohun tá a kó sí yín lọ́ni tó lè ṣoríire wá tọ́lọ̀ wọn fọ fáwọn kiri yó táwọn máa ń lò bí ò tiẹ̀ kan wá bá a dé wọn náà fún everybody àti ọlọ́ fún everybody kò sọ tó kọ́ náà kò sọ tó kọ́ kò jẹ́ wọn sí ṣé àníyàn ni kó rẹ́ni ṣe tèmi àníyàn náà fẹ́ lò bí ò tiẹ̀ mọ́ ọlọ́lọ́wọ́ àmì kan àgbọ̀dọ̀ kọ́ ṣọ́ọ̀ṣì fún mo dò ní ṣọ́ọ̀ṣì fọ́lọ́ mo sọ fún yín kìjọ náà elétò lọ bá obìnrin kan ara jẹnẹrétọ̀ 130,000 ní tó fọ́nì rèé òun fúnra ara ẹ̀ èyí tó ń lò létí bàjẹ́ ní last year kò tí ì rówó rà mí ó wá lọ sójà ó kàn lọ ṣọ́ọ̀ṣì ìjọ kan pé jẹnẹrétọ̀ yẹn ń kú ó ń tàn ó ń kú ó ń tàn yà jẹnẹrétọ̀ yóò dá mọ́ owó tó ń ra jẹnẹrétọ̀ sí ilé etí ẹ̀ máa wọ náà wò owó ò nílé o ó wà lọ kún ẹ̀rọ jẹnẹrétọ̀ fún jọ́ọ̀jì ó ní máa gbé ìmúra wa o ẹ ṣá máa lò lọ nígbà tó ṣe wá di ìjẹrin àbí ìjẹrin ìjẹjọ ó ṣe wá rówó míì ó wá ra èyí tó máa lò lé so ó wò ó pé ilé Ọlọ́run gbọdọ̀ ṣókùnkùn kí lè tòun tàn orí àwọn sì orí wa ti burú díẹ̀ o wà láìdàlà ẹ̀ wọ́n tó fà á ẹ̀ wọ́n ṣáṣá àdúgbò yìí láwọn new site yẹn ilé tẹ́lòmíì kọ́ sí new site wọ́n lè kọ́ bóyá ṣe ẹ̀ parí tí ò ní àfẹ́ ti rí ẹ̀ òkùnrin tó wọ́n ṣe kọ́ ẹ ni. ó ti yọ mọ́ṣáláṣí lẹ̀ náà ṣó yọ tiẹ̀ lẹ̀ kò yọ mọ́ṣáláṣí lẹ̀ náà ó kọ́ lẹ̀ tiẹ̀ tán ẹnìkan wá yọ mọ́ṣáláṣí lẹ̀
ó wá ń pàṣẹ wá ní má pàṣẹ ànígbà wà lọ kọ́ tí ẹ ní o ó dájú àwọn tá lọ parí ibi kan jọ kan mo ní ẹ má bá a fa ìwọ ló ẹ̀yin náà ṣàrà lẹ̀ ìlérè mọ́jà ṣeré kó jẹ́ ọgbọ̀n kò sí ìṣòro wàá rí jọmọ́ tiẹ̀ torí ṣọ́ọ̀ṣì kan ilé kan ni ẹ̀yin náà ìpọ̀ tó di yẹn ṣọ̀gbọ́n owó tiẹ̀ tán ni èyí ó rí pé olóhùn tó ń gbàgbọ́ kò ní ná ó wà lọ kó tó ẹ kó lò fi rajẹ́ sílé ọlọ́run tiẹ̀ ọlọ́run wá wò pé ìwọ ṣe léyìí pẹ̀lú àníyàn ilé ìṣòro rà síná bọ̀ ọlọ́run ni wọ́n pè ẹ̀sùn ẹ̀rìn ṣé tí ò bá róore ṣáṣerú ẹ̀ ó rí ẹgbẹ́ ìgbọ́n mi yé ìgbàgbọ́ ni àwọn òpá ọgbọ́n náà gbọ́ ni gbọ́dọ̀ wípé ọba tí ì ṣàbòsí lọ lọ́hùn yìí tó o bá ṣe ló máa gbà láyé ni o ọlọ́run àwa lọ jẹ àlékún ìyà Málákì orí 3 láti ẹsẹ̀ 9 kí ló wí. ènìyàn yóò wá jẹ ọlọ́run ní olè mí. ẹ máa gbọ́ o ìtọ́ ń kà ń dín lóṣooṣù fún wọn rẹ o. ènìyàn yóò wá jẹ ọlọ́run lólè mí. pé ìwọ tó ń ṣe iṣẹ́ tó ń gba sálárì ìwọ tó ń ṣiṣẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ṣé o lè lo owó ẹ̀ pé tó ṣe yìí fi kanlẹ̀ o ò jèrè 200 naira àbó rí 200 naira tó kéré jù láti ẹni oyè owó mọ́tò o 400 naira lẹ́yìnlé oyè owó mọ́tò 15 naira àlọ́ àbọ̀ mo kàn fi ṣe bẹ́ẹ̀ ni o ò lè yọ 20 naira nínú 200 naira lọ́sẹ̀ fọ́lọ́hún pé tí má ní jù báyìí lọ màá ṣe jù bẹ́ẹ̀ lọ o kó wà lórí àníyàn ẹ̀ nítorí pé bẹ̀rù òṣì ni nígbà yẹn wá ṣe tó bẹ́ẹ̀ nìyẹn bíbélì ni. ènìyàn yóò wá jẹ ọlọ́run ní olè bí. ọlọ́ni ẹ̀dúró ṣé ẹ lè jà mí lólè ni. ṣùgbọ́n. táwọn bí ikú tẹ́lá jìnnà náà lólè. ṣùgbọ́n. ọlọ́ni ṣùgbọ́n o. ẹ̀yin ṣáà ti jà mí ní olè. ọlọ́run lè gbogbo yìí yìí tó kà fún ṣọ́ọ̀ṣì rẹ o tó fi ń dáadáa kú owó o. ẹ̀yin ti jà mí ní olè. tó yẹ máa ń wọ́ndà ìjọ tó ń ṣe kíní kan lórí tẹlifíṣàn tó wá fẹ́ rí àríṣà rìdíìmù lọ́ máa wo dóòmù ó wà lórí strongi Dove TV tó wá fẹ́ ṣe ó wà lórí Go TV ń sìn wọ́n máa yọ àwọn ọkọ mi ọ̀nà ìwà nípa àwọn ọkọ fún yín ọ̀nà nípa láíláí náà gbé Go TV ti general lórí strongi lélẹ̀ ìfọ́nì yọ wọ́n fundraising kọ́njọ́ kan Adéwélé ní di 180 million 180 million ẹjọ́ kọ́ lọ́wọ́ ó ní myself and my family I donated 50 million naira. níbi ìṣẹ́ṣẹ́ yìí náà. ó dẹ̀ mo check them ó kọ 50 million ó ní orúkọ tó wọ̀nyí kọ̀ọ̀kan sórí ẹ̀ ẹ̀gbọ́n mi yé ó kọ 50 ó dẹ̀ sáì orúkọ tó bá wọ̀nyí ni ẹ̀kọ́ sórí ẹ̀ ẹ̀ bá kà Adébóyè ẹ̀ bá kọ ìdíwù kó kán mi ó bọ́ sí gbàtú kó kán mi èmi ṣe tèmi fún ọlọ́ọ̀ni ní ọdún yìí nígbà tí ẹnìkejì máa dìde ó ní sáà èlò ni owó táwọn kò ń sìn náà ó béèrè ní o ọlọ́pàá 130 million ó ní well I'm not with my check with my biro secretary please write let me sign ó dẹ̀ sign check yẹn write the balance kò mú báyìí ẹ̀ dání bọ̀jẹ̀ kúkú wa bí yàmi bá lè jẹ́ kí n kàn sáìn
kì í ṣe máa kọ́ yẹn ó máa nira ìwọ kọ́ kọ́kọ́ tó bá mú ẹ sí ẹni méjì 180 million wọn bí aláya àwàdà àti gbọ́dọ̀ dábàá rú ẹ ẹni mọ́ṣáláṣí lọ́jọ́ kan wọ́n ní 50 million mo ní ọlọ́run ẹni 100,000 ẹni ní bàbá ẹ̀ka àkúrúwàlẹ̀ ẹ̀ nípa ẹ ti láwọn olùsí yìí sáà olówó kọ́ ni wọ́n olùsí ni wọ́n mọ̀ pé these people are not serious 50 million wèrè ní 100 million ó ní 1 billion wọ́n mọ̀ pé 50 million ṣe náà kí lẹ́yìn fi ṣe náà mọ́ṣáláṣí 50 million ẹ̀ ń jẹ́ ẹ̀fẹ́ sùn bẹ́ẹ̀ ni pé wọ́n sọ wọ́n yẹn àṣẹ ń jẹ́ ẹ̀fẹ́ sùn bẹ́ẹ̀ ni ń jẹ́ ẹjọ́ ẹ̀jẹ̀ kọ́ o ó mọ̀ pé tó bá kó lẹ̀ àwọn ni ó pin ẹ̀jẹ̀ wà láwọn ìbára sí wa gan wà náìtàlá olóòkọ̀ akọ̀ wà mọ́ṣáláṣí akọ̀ ni ó kì í mo ní bẹ́ẹ̀ ṣe development ṣé mo lè máa ń parí ẹ̀ ẹ̀yin náà jẹ́ sọ pé kó wa ó mọ̀ kó lè ní ẹ̀yin náà jẹ́ bìrì ẹgbẹ́ ẹ̀wẹ́ ẹ bá wa parí ẹ̀ ìsàní sọ̀tọ̀ náà pa bàbá aláyé sọ̀tì ni tó lè ṣe ó lè sọ̀rọ̀ fún church kọ́míṣẹ́ máa ní òye bẹ́ẹ̀ lọ́wọ́ parẹ́ kó wa mo máa kó owó lẹ̀ ni wọ́n lọ parí mo tó máa kó láà lọ́wọ́ ṣáà ní ipa díẹ̀ ṣé chairman ní yọ tiẹ̀ lọ́tọ̀ ìmọ̀mọ́ ní mú tiẹ̀ ènìyàn yóò àjọ ọlọ́run ní tó bá ní pé olówó yìí nìlọ ni ẹ máa wọlé à ń kọ́ lọ́wọ́ iṣẹ́ ń lọ lórí ẹ̀ but ẹ sọ́ọ̀sì gbalada tiẹ̀ o kò sí tó kàn ó ẹ̀ẹ́dẹ̀ẹ́nà náà sì gbalada ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́nà náà ẹ̀ẹ́nà gbalada wà láwọn ọ̀nà dáadáa wà láyé tàlàyé wọ́n yìí jí wọ ọlọ́run gbà ọlọ́run sọ yẹn bíbélì ni. ènìyàn yóò àjọ ọlọ́run ní olè bí. wọ́n ní ẹ̀dúró ṣé èèyàn ó lè jáde ọlọ́run ṣá. ṣùgbọ́n. ènìyàn ṣàtìjà mí ní olè. olè ní ẹ ti jẹ ọlọ́run lólè. ṣùgbọ́n. ẹ̀yin wípé nípa báwo ni àwa fi jà á ní olè. ọlọ́fún á rìpọ́ọ̀tù wọn kí ẹ̀yin tún béèrè kí ọlọ́run bọ́ọ̀ la ṣe jẹ́ olè lọ́wọ́ ẹ̀ lọ́la ìjà ẹ̀ lólè. nípa ìdámẹ́wàá àti olè. nítorí pé ẹ̀ kì í sọ ìdámẹ́wàá ẹ̀ẹ́dẹ̀ kì í tọrẹ lẹ́yìn méjì ló là. nípa ìdámẹ́wàá àti ọrẹ. ọ̀tọ̀ ní ọrẹ ọ̀tọ̀ ní ìdámẹ́wàá ọrẹ ọ̀tọ̀ ìdámẹ́wàá ọ̀tọ̀ gbẹ̀ngàn ọrẹ tí wàá lé gan sí ọrẹ ṣòro ṣe gan táwọn ti sọ àwọn sọ di business àwọn corporate beggar ni wọ́n. corporate executive beggar. nídìí àgbájọ kan mo park mo fẹ́ wọlé ẹ wá bá mi alájì sàmàlẹ́kùn mo wá ẹ̀wọ̀n sáà ẹ sàmúlẹ̀ mo fẹ́ dé mo ṣe mi mọ̀ bóyá náà yín gbà rẹ̀ mo ní à ọwọ́ ìlànà kò ní mo ṣe náà mọ́ lọ ẹ wọlé tó ní mo tún fẹ́ ya mi kan náà kí tó dé mo ṣe àwọn oníbà yẹ́bẹ̀ omi àlè lọ́mọ. àlejò ọlọ́bì kan náà. ó ní mo mọ̀ nídìí owó kan mo lè nídìí owó mo ṣe lẹ́yìn lọ ẹ̀kọ́ ló mọ́tò jẹ́ gbé náà o. atm lọ dúró sí. mo ní mo ṣe lẹ́gbẹ̀ẹ́ mi náà lẹ́nu mo ṣe ẹ̀wọ̀n ló mọ́tò jẹ́ gbé o lọ́mọ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi lè rí fún ẹ bọ́bọ̀ corporate beggars nìyẹn. àwọn kan tó wá wà ṣé ẹ láwọn tó máa ń mọ̀mọ́ kan kiri pé kiri kan wú sí inú gẹ̀gẹ̀ kan yọ sọ́nà ó lè ní wọ́n fi ṣe bísíǹsì ni o torí pé àìmọ̀ ẹwà ọdún àwọn tó ń gbé báskẹ́ẹ̀tì fọmọ yẹn tó àwọn ẹgbẹ́ lọ ṣiṣẹ́ sàn ní wọ́n yẹn sàn àwọn kìrìgbà bíi mẹ́rin ẹ̀ wá gbé fọ́tò dání òun rè ó lè rí ẹ̀mú ó lẹ̀ ó lè gbóhùn ẹ̀rọ kò lè tó ṣe torí pé àwọn náà máa pín bẹ̀ lálẹ́ wọ́n á tún gba àjọ kejì àwọn corporate beggars nìyẹn
ìyẹn wà dáadáa ìyẹn kúta àti pé àwọn kan náà tún wà náà aláàjì mo á wòyàn kan ní Mọ́ṣíbí ni gbàtúmọ̀ pé nọ́mbà ẹ̀kọ́ bá lọ láti Ìlọrin Ìlọrin náà máa sọ wà jẹ́ jù tí wọ́n ti ṣe òfìlẹ̀ mẹ́ta tí kí ẹ̀ ṣe fọ́nì bí mo ṣe kárí mọ̀ lọ́wọ́ yìí ó páàkì mọ́lẹ̀ sáwọn ẹlẹ́gbọ̀n aláyọ̀ ọlọ́sọ̀rọ̀ sọ pé wọ́n sọ gidi ni àwọn ẹnìkan la wò ní ẹ́stéètì mi àwọn arìgbó ti kókó mẹ́ àwọn bíi mẹ́rin ẹni lọ lọ́rin owó mọ́tò wọ̀ tí pé bá fún ní 1,000 wọ́n lọ wọ́n á chéǹjì mọ́tò ọmọ kémi ni pàtó aláyé sáwárẹ́kùn àwọn kẹ ẹ ṣeun sà ẹ ṣe lẹ́yìn ṣe wọ́n gan wà lọ ó tún bẹ́ẹ̀ dàbí dúró nìyí kò lọ lọ́rin kankan o tó o tún ní yé kẹta. Ìpàdé wọn ní ATM yìí. Corporate bankers làwọn yẹn. Irú àwọn yẹn ò lè yó láéláé. Ìwọ tó ta wọn lọ́rẹ̀ ni wọ́n máa yó. Àwọn ò ní yó láéláé. Toró tó ń gbà kó sáré bàákà nù ẹ̀. Toró lè lọ́jà. Ṣùgbọ́n. Ọlọ́wọ́ ní ṣùgbọ́n. Ẹ̀yin wípé nípa báwo ni àwọn ti jà ọ́ ní olè. Èyí wá béèrè béèrè. Níbo la ṣe jọ Ọlọ́run lólè? Nípa ìdámẹ́wàá àti ọrẹ ní. Ìdámẹ́wàá àti ọrẹ tẹ́ kì í sọ ní. Rírẹ́ ni èmi yóò fi rírẹ́. Ọlọ́run ẹ̀ ní sóríire fún ẹ ṣe ẹ̀hún. Nítorí tí ẹ̀yin ti ń jà mí ní olè. Ṣé ẹ wo èpè tó lọ ń ṣe fún wa nù Kùránì? Ọlọ́run ní màá gbé yín ṣépè, màá gbére. Rírẹ́ ni èmi yóò fi rírẹ́. Màá ṣe ìpè tẹ̀ ní bọ́mẹ̀ fún yín. Nítorí tí ẹ̀yin ti jà mí ní olè. Ẹgbẹ́ ìjọ náà lólè. Àní. Kéèyàn sùn lálẹ́ kó jí láàárọ̀ orí ọlọ́ọ̀ni. Oore ni. Mo sọ fún yín jẹjọ náà. Ilé mi ní Jẹ̀ṣà. Ọwọ́ ọ̀tún ọ̀tá ni. Ọwọ́ òsì ọ̀tá ni. Èmi ló lè kọ́ tá a kàn mórí igi. Ìláwọ̀ lè méjì bẹ́ẹ̀. Kí n tó fọ́nì rè kí n tó kú dé a máa ń kíra dáadáa. Igi ni. Kí a máa ń kíra dáadáa. Láti ìwé kan. Gbé àwọn ṣe gbọ́ o, mo fún àwọn olómi lọ́fẹ̀ẹ́, wọ́n pọ́n àkíra dáadáa. Kí mo ṣomi síta sí ni. Àwọn olómi ilé o. Àtọ̀tọ̀ àtọ̀ sí wọn olómi ilé o. Wọ́n tọ́ wá mi yóò di pé mo ṣe máa ṣomi síta. Kí n tí wọ́n. Mo ní kò yé mi o. Ètò àlẹ́gbẹ̀ẹ́ bí ìyẹn bá lọ pé wẹ́dà. Mo ní wẹ́dà bá mi ṣe irin. Kò ṣe láti bí kò dẹ́wàkẹ́tì mi tẹ̀fẹ̀ pàfà ẹ̀ṣẹ̀ wọn rárá. Wẹ́dà ìgbà tí wẹ́dà wà ń rí irin ìbí kan àpẹẹrẹ lókè wá ní Ustazjamiu o. Ìyá tó ní kí n máa mú gbèrè pé kí ló fẹ́ fi irin yìí ṣe. Ó ní tó ń wò ní pé àfáà ẹ̀rọ ṣèyàn tó dáa ó ti máa fún yàn lómi. Wọ́n ìwọ̀n tó rò ní pé wọ́n lè kó fẹ́ ta omi ẹ̀ tó bá yá wọ́n fi wá kọ́sítọ́mà mí wà ẹ̀kọ́ tó ládùúgbò. Mùsùlùmí nìyẹn ìyá wa yọ̀ pé aláàjì ètò ṣòmí síta ni. Mo ní màá ṣe lọ́dà. Nígbà wa dé mí sí ni mí ti lálọ́ọ̀dù. Wọ́n ní mo lè jókòó. Mi bá tẹ̀ wá o. Mo ṣe gbọ́ràn yín gbá wọn lọ. Iye ẹjọ́ mi ṣe nínú. Ẹ̀gbọ́n ní torí ló jẹ sálọ. Ẹ̀yin ló fẹ́ gé ẹ̀sùn by style. Ó ti fẹ́ gé ọkùnrin dáadáa o. Mo ní kí ló ní mo ṣe? Mo ní mo ṣe máa fún yàn lómi. Kí n tiẹ̀. Ẹ̀wọ̀n tó mi ní. Mo ti wá ní wọ́n sọ máa kù. Àwọn eléyìí ò tó mi, eléyìí ò tó mi. Yé làwọn ń jà sí. Yé ni òye mi. Ṣé wàá rí ilé tó wà bí lọ́wọ́ ìlérè ọwọ́ òsì? Ìyẹn ti mi débi pé ìjọ ta ṣòro fún ibi oúnjẹ mi lọ́wọ́ ṣe àwọn tó ṣòro fún rẹ o. Adé láti máa fẹ́ pààkì mọ́tò ìwọ ni. A ní ṣèbí lè lẹ́ra ṣe ra títì ni. Máa pààkì mọ́tò méjì mẹ́ta mẹ́rin sí àjọ àdúgbò ẹ̀yìn nìkan ní. Nǹkan tó ṣe ń bínú pọ̀ ọ̀gá. Ìjọ tó wá ṣe ń gbó
àwọn ilé wa fèsì ẹ̀ wọ́n ní òṣì yẹn ló ń dùn ẹ̀ àìmọ̀ ara lé ẹ̀gàn àgbà pé sábà ní ẹ̀. àwọn ará tiẹ̀ náà pé ara àgbà nẹ̀ ṣọ̀gbọ́n òjògùn lé ní àbára àwọn ọkọ̀ mọ́lé kí wọ́n fẹ́ lò ní pé ìgbà tó di ijó olókun náà Wednesday ó lọ sọ ní nísìnyí kò tẹ owó tẹ fẹ́ kí sọ kí má kí máa wí kú wọn bí lè gbé kí ni àáfàá yìí ṣe ológun ẹ̀yìn tí ẹ̀yìn. yàrá mi àfẹ́ on the first ọ̀sẹ̀ meeting on the first èmi ò dé lọ meeting wọ́n wá kébí yóò tàbí àáfàá fẹ́ rí ẹ má dá wúni ẹ lóhùn àmọ́ tẹ́lẹ̀ iṣẹ́ o kí ni wọ́n fún yòó mẹ́rin àdúgbò iṣẹ́ ilẹ̀ yìí ṣe ó tún wá bínú mu èmi ò mọ tó bínú sí ibi tó ní ká má páàkì sí ó wá kó á páàkì mọ́tò sí lẹ́yìn sí òun lè ti kú. rírẹ́ lèmi yóò fi rẹ́. ètò wọn gbà mí lẹ́rù wá rè ṣé àgbẹ̀ ọ̀tá kan ti kú. mo wá lálàá òṣì kan lẹ́tì yẹn kú pé kò pọ̀ yóò yẹ ẹ lọ tó kú mo ní wọ́n sọ mí ìwé ládùúgbò ẹ má forí sáfà yẹn o bóyá wọ́n ní ohun tí wọ́n ń sá ọ̀nà tó bá kú máa kú sí má sì yòó kú o tó bá kú pẹ́ mo dára torí bí wọ́n tó kú lọ sọ pé a lè kìlọ̀ fún Tóyìn òkú má wàá fàyè gbárí o torí mo dára ewu tèmi tó lọ ṣèbásìkò rẹ̀ tó ní. bóyá mi o bíbélì ní. rírẹ́ lèmi yóò fi rírẹ́. ọlọ́run máa gbé iṣẹ́ gbè. nítorí tí èyí ti jà nínú ẹ̀mí. torí pé ìjà mi ló lè. àní gbogbo orílẹ̀-èdè yìí ẹ mú gbogbo ìdámẹ́wàá sí ilé ìṣúra. ẹ wá gbọ́ tó lọ sọ o mo sọ mi náà wọ́n ní ọlọ́run ọba aládéhùn ni kéèké àwọn wàláì kò ń ṣe alọ́ Muhammad sallallahu alaihi wasallam. ànábì ní àdúrà tí ò ní gbà ẹ̀nà ti ṣe. bẹ́ẹ̀ni. àdúrà tí ò ní gbà ẹ̀nà ti ṣe. ó túmọ̀ sí pé kò sádùá tí kì í gbà. sallallahu alaihi wasallam. ibi tó máa gbà sí ni wọn ò mọ̀ torí pé gbogbo ìgbésí ayé ẹ̀dá kò tó ni kò láyé kò tó ni sọtẹ́ wá sí wá dá ẹ wá sí wá gbàdúrà kan tó máa rí i pé eré ìlú fi kó lọ́wọ́ ní ọ̀dẹ ní afọ́jú ní ìwé mímórí náà ilé ìwọ dín tiẹ̀ ìyẹn ti dín nìyẹn ó lọ gbé sílá káyìn náà ìṣòro kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wàláì kò jọra wọn ọmọ máa pa bá mi níjọ́ kan bí i last week ọmọ ẹ̀ ó máa ń larí mọ́lẹ̀ ọmọ 42 years tó bá gbé báyìí ẹ̀rọ kùtì ẹ̀rọ àpá ìgbà agbálẹ̀kọ̀ wọn ọmọ tó ń ṣe kárọ̀ yìí ṣe mí tì yẹn la rí iye tó ṣe lè bí ìtújú yẹn lọ ìwọ wá ń sùn òun jí ọlọ́dún ẹ̀ ọgbà ṣe kúrò ẹ̀ ti ya wèrè òun sùn òun jí òun gàrí ọlọ́wọ́ gbogbo gàrí àti máa sáré kàbàkàbà báyìí mo ní wọn sáré kàbàkàbà ọlọ́wọ́ gbé báyìí o tó o tó wá rí gẹ́gẹ́ bí orí gẹ́gẹ́ bí kékeré lọ́wọ́ ń ṣe jẹ́ kó fara hàn ẹ́ wàá dàmà Yorùbá ní owó tó ti jẹ́rìí kí wọ́n lè gbà àwọn ibi àbá ẹ̀sán wàá yà ìwé àtúnjẹ gbèsè ní kí ló kọ́ lọ ọ̀pọ̀ òpó òní wà àtúnjẹ gbèsè torí gbọ́dọ̀ pé àgbàdà yẹn ó dẹni má fùnà tó èkó láyé kò sọ́dọ̀ àti ẹgbẹ́ ọ kò sí rárá lóòsì gbọ́dọ̀ dáké torí kò tó pọ̀ ẹgbẹ́ kò tó pọ̀ bí kan ṣe ní nìkan tó ṣe ń là
tó ní gbọ́dọ̀ dí tó dáyé kó láyé ìjọ tó bá dí tó ìjọ máa kó láyé. tó lọ gbọ́dọ̀ kò tó lẹ́kọ̀ọ́ tó lọ owó òfò àwọn ewọ́ ní kí ló fi dín yẹn tó ò lè ṣàdó àwọn náà ṣùgbọ́n ìjọ tó bá ti dí ó máa kó láyé jọ ènìyàn ń lọ nìyẹn. ẹ̀kú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra. ọlọ́run ní ẹ̀yìn èèyàn ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra. kí oúnjẹ kí ó náà lè wà ní ilé mi. kí oúnjẹ kò ń ṣe láìsí àtẹwà o. kí ohun tá a máa ná ihun tá a máa lò ẹjọ́ ẹgbẹ́ máa ń bèèrè lọ́wọ́ ara mi pé àwọn tá a jẹ́ rìsálà táwọn wà sí lọ́sọ̀ọ̀sẹ̀ ṣé ó burú fún wa níbẹ̀ pé ààrẹ tó lè yọ̀ǹda ilẹ̀ pé mo fẹ́ lé ilẹ̀ fọlọ́ kò sí rárá wàrà látọ̀kọ́ ọdún sọ ààrẹ tó sọ yẹn nù wàrà kò sẹ́ tó rẹ̀ méjì tó ní òkè méjì múra mo fẹ́ gbẹ́lẹ́ ọkàn kò sí rárá ó bu fún wa níbẹ̀. Bíbélì ní. ẹ fi èyí tó mi wò. ẹ fi eléyìí tó mi wò nísinsìnyí. ṣé ní táwọn kristian gbàgbọ́ wọ́n bí táwọn fẹ́ dọ́lọ́ wò ni ọlọ́run ní ẹ fi èyí tó mi wò. nísinsìnyí. èyí tíráì mi wò. bí èmi kì yóò bá ṣe àwọn fèrèsé ọ̀run fún yín. bóyá èmi ò ní ṣí fèrèsé ìkẹ́ fèrèsé àánú fèrèsé ọ̀la nígbà ní sílẹ̀ fún yín. kíyèsí. ṣé o pé iye tó bá ń bàyàn lẹ́rù ni wọ́n máa ń tíráì. ẹ̀rú bá wọn ká kánú fọlọ́ ká lè tó ṣe ọlọ́ni ẹ ti ya wèrè ẹ̀yẹ tíráì mi wò. kíyèsí tí ìbùkún mi jáde fún yín. ẹ̀yẹ tíráì tẹ̀mí sọ yẹn wò bóyá mi ní ṣe tẹ́ ẹ fẹ́ fún yín ní oore tó bù áyà. kíyèsí tí ìbùkún jáde fún yín. tó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí pé ó sì sí ààyè tó láti gbà á. torí kí orí olóhùn kò quantify ẹ̀ lè ṣòdiwọ̀n ẹ̀ kò sí ṣòdiwọ̀n tó lọ́ bá ṣe ó ṣe ni o tó lọ́ bá ṣe wà láì o bí ó lè ṣe tó lè ṣe ò sí yíyún tàlẹ̀ lè fi ṣe orí ọlọ́run ní ká tẹ̀lé ohun tó ṣe torí kò ní ṣe tiẹ̀ àwa lè rú gbà ọlọ́run ṣàdéhùn mẹ́ta kan fún ẹ̀dá nígbà tó máa ń dá ádámọ̀ kó níjó ní inú Quran 2:38 ọlọ́run lórí ilẹ̀ tẹ́ ń lọ yìí ibẹ̀ lẹ́mọ̀ gbé o ṣáàgórí ilẹ̀ kò sí ohun tá a lè ṣe ibi tá a lè gbèrè ṣe lórí ilẹ̀ yìí táwa ti kú ọmọ ẹ̀ ọ̀hún yìí ò ṣe é gbé oní òfurufú ọ̀bí wàdà wọ́n tó lọ sínú space inú máàsì inú kinní kan máa kó oúnjẹ kó lẹ́yìn ni o kò sóúnjẹ náà yẹn o torí ẹ̀ lè gbìn kó wù ilẹ̀ ló ti lè hu anything atẹ́gùn bẹ̀rẹ̀kẹ̀ kò ṣeé gbà wọ́n máa wà nínú rọ́kẹ́ẹ̀tì ni kò ṣeé bọ́tà torí pé kò sí law of gravity mbẹ̀ wọ́n lè dúró báyìí wọ́n máa fẹ́ bí aeroplane náà orí ilẹ̀ la máa gbé àdéhùn ọlọ́ọ̀ni kí lọ́lọ́run wí ó kì í sọ sẹ́wọ́n ti kọ́ra sí ma 25 jàre. owó ọlọ́run sì sọ wípé kọ́ra yọ 7 sọ́tún àrọ́f va 25. orí ilẹ̀ ṣé orí ilẹ̀ tẹ́ ẹ lọ yìí. ibẹ̀ ni ẹ ó máa wà tí ó máa gbé láyé. ibẹ̀ lẹ́ẹ̀tì máa lò gbèsè ayé yín. lára tó lọ sókè rẹ̀ ló mọ̀ o ilẹ̀ lẹ́gbọ́dọ̀ gbé àdéhùn ọlọ́ọ̀ni à ń gbórí ilẹ̀ o. ibẹ̀ náà ni ẹ ó sì kú sí. ọlọ́run ló mọ yà ṣàwẹ̀ rí ká má gbórí ilẹ̀ kò lórí torí àdéhùn ni gbèmí tẹ́ ẹ lọ yìí o ibẹ̀ lẹ́mọ̀ gbé àdégbé bẹ̀ kò sérí tẹ́ bá lọ sáà ibẹ̀ ni ẹ ó sì kú sí. orí ilẹ̀ lẹ máa kú sí
tó jóná kú orí ilẹ̀ ni ẹni tó mi pa orí ilẹ̀ ni ẹni pèlè jà orí ilẹ̀ ni. inú ilẹ̀ náà ni a ó sì ti jí yín dìde. sọlọ́wọ́n àdéhùn ẹ̀ ṣé ẹnìkan àti òkú sórí ilẹ̀ ẹnìkan àti olólẹ̀ rí lèmi ṣe máa ń sọ fún wa pé Jésù ò lè wá mọ́ láéláé ara àwọn ẹ̀rí mi nìyẹn torí kò lè ṣe láéláé kò lè ṣe láéláé ni ọlọ́run tó wá ṣe àdéhùn yẹn ló wá ní kẹ́ ẹ náwó fóun lè wá tó wọn lọ tún dàbí integrity ẹ̀ bá a ṣe sọ́ọ̀tù bá kóra mẹ́ẹ̀ verse 261 to 265 ẹgbẹ́ tó lọ wí tó bá sùn tiẹ̀ bá ẹnìyẹn o ìwé tó ti ní Wàsíù jẹun lówó Pasuma jẹmí lówó Òṣùpá jẹun lówó òun roko òṣì nìyẹn o àníyàn tó ní oroko òṣì ní oroko pamọ́ sórí ara ẹ̀ kí lọ́lọ́ wí. àpèjúwe ẹ máa gbọ́ àwọn ẹni tí ó ná owó wọn sí ojú ọ̀nà Ọlọ́run. ẹ máa gbọ́ ọ̀rọ̀ tóbi lẹ́ẹ̀mẹ́ta náà. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar kabira. ó lè gbé ti sùn ẹ̀dínlẹ̀ torí pé ibi tá à ń lọ yìí ọlọ́sẹ̀ fẹ́ ṣàpèjúwe fúnra ara ẹ̀ ni títí ẹ bá ti wá bá ẹ ó fáínálì nìyẹn gbajá tó sùn ẹ̀ àwọn abọ́lábẹ́lẹ́ mẹ́ ìdílé fọ́nà ẹ̀mí kọ́ ó mi tó gbé nídìí omi ọ̀tún bẹ́ẹ̀ ọ̀tá lèmi ọba tó dá ẹ mo ní kò dìde fún bó o bá ṣe fẹ́ ga tó láyé bọ́lá tóbi lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀. Ọlọ́run sọ pé àpèjúwe àwọn ẹni tí ó ná owó wọn sí ojú ọ̀nà Ọlọ́run. Ọlọ́run ní tí ò yẹ yín rèé o màá dẹ̀ yẹ kó yé yín tẹ́rù bá ṣe ń gbà yín pé tó bá ní 20 naira lọ́wọ́ tó bá yọ 5 naira láti fi ṣe tọ́ lọ́n bí wàá tó ṣe Ọlọ́run ló tọ́ra ẹ̀ ìwọ ló gọ̀ jù torí pé bó o ṣe ní 20 naira gan kò ṣàgbára ẹ̀ lágbára wa ni máa ń sọ fún àwọn tádọ̀ bá kàn wọ́n wọ́n ní why me ilé rẹ̀ burú ni tálọ́ yẹ kó tún kàn ẹ jọ ṣé ẹ tó ya wèrè òun tó ní ìdádọ́wò kankan wọn ṣé ẹ tó ti kú ó ní ìdádọ́wò kankan wọn ẹ torí pé ọlọ́ọ̀ fẹ́ ya wèrè ni òun rẹ̀ tí ìfẹ́ kú wàá lè rí nìkan yà sí o gbọ́ mi yé o tí ì kú o ya wèrè àbí kí ilé ẹ kiri ìgboro wọ́n á kí Ọlọ́run ṣe fún ẹ náà ní gbogbo àlàkà yẹn náà kó máa yóò lẹ́gbẹ̀ẹ́ gọ́tà kó máa rìn dé pọ́tà kọ́rí ẹ lóńdó lọ́sẹ̀ kó rìn dé Kàdúná lọ́sẹ̀ tó ń bọ̀ wà á rí báyìí ṣe rọrùn tó o ò ní ròrùn kankan mọ́ òjò rọ̀ o ò mọ̀ orú mú kòkò ẹ ẹ̀fọn ń jẹ́ yòókàn ẹ ìwọ sì ń gbénu yàrá kan ọlọ́lọ́wọ́ ṣe é lórí olóò sì jẹun àárọ̀ tọ̀sán òjòra wọn tálẹ́ òjòra wọn ọgbọ́n òsì lọ́sibítù kán dáwó jọ fún ẹ kán fi tírìtì ẹ kán tó á jẹ gbèsè torí tiẹ kó wá gbà fún àníyàn aláàjì ńdá jẹ kẹtó dé rèé o kó tó á tọrùn bọ yẹn ọlọ́ni àpèjúwe àwọn tí wọ́n ná owó wọn sójú ọ̀nà Ọlọ́run. àwọn tó ná owó wọn sójú ọ̀nà Ọlọ́run. ó dàbí ẹyọ oró àgbàdo kan. ẹ̀rí tó lọ́wọ́ sọ ẹjẹ́ àgbọ̀ lọ́wọ́ tó for once torí Ọlọ́run ẹjẹ́ àgbàgbọ́ for once mo sọ fún yín àní tó bá jẹ́ pé 200 naira ló
torí nìyẹn owó tó wà wá sí yọkù mẹ́ ní tó bá ṣẹ́kù o lè dá sí mẹ́ta tó ló lè fẹ́ jẹun ìdá kan nú ẹ̀ ìwọ náà máa múlẹ̀ kò máa sọ fọlọ́ pé àdéhùn tó ṣe ni mo tẹ̀lé o yìí tí wọ́n lágbára rèé o fọlọ́ tó o bá ní fi ètò tó ju ẹ lọ́wọ́ lọ́sẹ̀ tó mọ̀ pé mi lọ́ máa lè tó rà níyàn ló tó ṣáájú iṣẹ́ o ẹlòmíì ìyá wèrè gan o ọlọ́ni. ó dà gẹ́gẹ́ bí oró ẹyọ àgbàdo kan. ọlọ́run ẹ̀ tó máa ń ṣètò rẹ ó dàbí ẹ tó mú àgbàdo ẹyọ kan ni ó túmọ̀ sí pé 20 naira yẹn tó lágbára 10 naira yẹn tó lágbára 1000 yẹn tó lágbára àbí jù bẹ́ẹ̀ lọ tó mú nínú owó ó dàbí àgbàdo ẹyọ kan ni tí a gbìn àwọn àgbẹ̀ tí ó wá hu sí rí àgbàdo méje mìíràn. ẹ̀yin ẹ̀mí sí láàká yìí ọlọ́run ló pòwe fún wa yẹn o ọlọ́run fi owó tá a fẹ́ ná sójú ọ̀nà tó lọ́hùn ó fi ń wé àgbàdo ọlọ́run ló làgbà lọ́dọ̀ náà ó dẹ̀ ló ń wo àgbàdo ẹ wá wòran àgbàdo ẹyọ kan tá a wù tá a gbìn ó wá wu kùsù àgbàdo méje tí ọgọgọ́rùn ẹyọ sì wà nínú sírí kọ̀ọ̀kan. ọlọ́wọ́ á ń pòwe torí pé nínú sírí kan àgbàdo àtún 1000 ẹyọkọ̀ àtún 1000 ọlọ́wọ́ á fi wókè káàtì ló jẹ́ 100 ó wá jẹ́ 100 lọ́nà méje ó jẹ́ 700 tó o máa fi 1 náírà gbà àdéhùn ọlọ́ọ̀ni o wà láìpò kì í ṣe àwa ní kèfèrí àwa lọ́pọ̀lọpọ̀ pé àwa làmọ́ tá à ń ṣe owó tó ẹ kẹrin yẹn kó mọ́ṣáláṣí fọ́lọ́ òṣì ló ń yẹ kiri ọlọ́ni afẹ́yàwó fẹ́ kínní kejì kẹta kẹrin karùn-ún kẹfà ìrírí ibú àlè tún wá ń ga ọ tó mara mọ́tò fún o bẹ̀rẹ̀ pé sókè ṣe ìsìlámù ní à àwọn afáyín láìkè owó eléré ibú ní lọ gẹ́fẹ̀ẹ́ ìjọ ni gẹ́fẹ̀ẹ́ tó wá kí ẹ ní èrò fún 50,000 lówó mọ́tò ṣé kó ti ṣe èrè rí ṣé kó rí ẹ ti dàrú ṣé kó gbádùn òun àwọn sóṣì ni o ó dẹ̀ ṣọ́ tó bá já ọ àtàgbẹ̀yìn ayé ni ọlọ́ni. tí ẹyọ àgbàdo kọ ìsìrì ó sì ní ẹyọ ọlọ́run a máa ṣe àlékún ní ìlọ́po fún ẹni tí ó bá wù ú. ọlọ́ni èmi ọlọ́run àdéhùn tèmi ní dandan ni kí n ṣe bẹ́ẹ̀ fún ẹ. àlékún tẹ́lẹ̀tì ní ìlọ́po. ṣẹ́rí ṣètọ́ ló máa ń fòṣì dẹ́rù bà wá ìpáná o máa tọ́ o wà láì kò lè tán ẹ bá náwó sórí tí òye wà rí tí ọba jó lówó tó bá ń ná fáwọn èèyàn ò ní tòṣì ò mọ̀ díẹ̀ tí business bá dàrú mọ́ ẹ lọ́wọ́ àwọn tó ti tara ẹ dìde òní yẹ kó lọlẹ̀ àwọn máa dókè náà ńlá alájẹ òjẹ bẹ́ẹ̀ èmi náà fún 1 million ṣọ̀pọ̀ tí wọ́n fi ilé wọn lórí bí a fi 1 million ní tẹ́lẹ̀ lórí àwọn mẹ́wàá dá 1 million jọ fún àbí 2 million ṣùgbọ́n tó lówó jù wọn lọ tó wọ́n ní choice dàkọ́ wọn kọ́ rescue ẹ̀ ó wá wò pé ti máa nà á ná bóòná náà yóò tán tó ní nínú kan sára owó ẹ tẹ̀síwájú ẹ̀fọn lẹ̀ ọlọ́run gbáyè ní fúnfúnni àti ní fúnfúnni ní nǹkan ó sì jẹ́ olùmọ̀. ọlọ́run ní kí lè sọ yìí kí ló àwọn ẹni tó ń yọ ẹ lójú gbogbo owó tí ayé ná t'Amẹ́ríkà dé Russia dé Germany dé London ó dàbí kéèyàn fi kí ló ń gbé abẹ́rẹ́
pé táyé náà ó gbọ́rọ̀ ayé nìyẹn tẹ̀yọ́ jà sí ẹ wá wo bókun ṣe tóbi tó ọlá ọlọ́ọ̀ nìyẹn ó tún jù bẹ́ẹ̀ lọ síbítì lásán nìyẹn o ìyẹn lè rí wá báyìí gbọ́dọ̀ ti bù tí ò rí bù náà gbọ́dọ̀ náà ti bù tí ò rí bù ìbẹ̀rù òṣì ló kó wa ẹ̀jẹ̀ bìkínì kan yé ẹ̀rí lọ́mọdé ọmọ ọdún méjì mẹ́rin tí ò tí ì gbọ́n tó bá ṣubú kò ní ṣèṣe ẹ̀gẹ́ tiẹ̀ ilẹ̀ máa pàdé ẹ̀ ní torí kò tí ì mọ tó ń ṣe ọlọ́run ló ń gáìdì ẹ̀ tó bá ti wá dàgbà òkè à kémi wá ṣubú irọ́ o ọlọ́run ilẹ̀ máa wà á tí ó ti gbọ́n o ó rò pé òun lè ṣọ́ra wọn ni o yóò larí mọ́lẹ̀ gbùn ọlọ́run ṣe é ṣe nìyẹn o nígbà tá a kéré wọ́n á sì lọ fẹsẹ̀ gúgò lákìtàn ìdàtíṣe àgùṣà kiri àwa wá iyanrìn ó funfun ó dúdú kò kàn wá á fi pojú egbò yẹn dáadáa wọn bí dágbẹ torí pé àmọ́ kankan ṣé wọ́n bí ìyá mi dá kí n tra èlé tátánọ́sì àpàmì tó mo ti wò pé tátánọ́sì nìyẹn o àwọn tátánọ́sì ń gbà yẹn ni ọlọ́run fi tátánọ́sì kò lu yẹ̀pẹ̀ yẹn pé kò gbọ́n ní wèrè bóyá fi pa bóyá ìlé ẹ̀ gẹ́ ni mo sọ torí pé nígbà yẹn àtijọ́ alẹ̀ fọ́ náà bọ̀ lẹ́ni àti gbọ́n àti òkú agbọ́mọ́ náà lọ́wọ́ bẹ́ẹ̀ náà lẹ́ni tó jẹ́ àwọn sọ́lọ́ ògbọ́mọ́ náà lọ́wọ́ ni àwa fi ẹlẹ̀ pẹ̀lú wàhálà àwa ṣe wàhálà fáá kò tún ní ká mọ́ ọlọ́ni. àwọn ẹni tí ń ná owó wọn sí ọ̀nà ti ọlọ́run. ọlọ́ṣẹ́ náà tó ń lọ sójú ọ̀nà tó ọlọ́run. tí wọn kò sì fi ìrègùn àti ìpalára tẹ̀lé. sì bí ètò rẹ̀ ṣe ti gbọ́ ọlọ́run mọ̀ wá bíá àwọn ẹgbẹ́ yẹn tí màá ṣọlá mi wọ́n á ti kú tipẹ́ wàhálà ẹ̀ máa ń fi hàn dúpẹ́ fọlọ́run torí pé tó bá jẹ́ polówó kan wà ń kọ̀rọ̀ á ti kọ́sàn mi ti bẹ́ẹ̀ èyí wọ́n bá àfáàpò yẹn ti ẹ̀ lé jù wọ́n rojọ́ mi dé níwèé láàyè tààrà tó mú lálẹ́ wa wọ́n rojọ́ mi dọ́dọ̀ lórí ẹbí wa aláìsàn adigun aláyé pé ìgbé Jamiu wàhálà ẹ̀ pọ̀ kí ni tiẹ̀ ná wọ́n fún afẹ́jọ́ ẹ̀sùn mọ́ láwọn wo wọ́n ní gbẹ̀rù sọ̀rọ̀ má bìrì. ta ló lẹ̀ bí tí mo ṣe ọgbẹ́jọ́ náà la ṣe wọ́n bí báyìí ló sponsor mi wà láìtàláì kádégún à tó bá já ẹja lọ rojọ́ pa òun àmọ́ pé òun ló ń sponsor ẹ̀ kọ̀ọ̀kan fẹ́ sọ ni aláyé akérè jẹ́ ọ̀kan wọ́n fẹ́ jẹ́ mi sun ẹ̀gbọ́n mi kan wọ́n á ní aláyé bínú sí ẹ o wọ́n kí náà ni mo ṣe wọ́n lọ sọ pé kọ́ lọ yọ̀ mọ́mọ́ èkó kú o ní mọ́ọ́mù mo ní ẹ̀gbọ́n mo kò sọ bẹ́ẹ̀ lóòótọ́ ó ní àwọn náà iná ń ṣe náà ṣọ́n béèrè wọn ò béèrè náà pé Jamiu kí ló ṣe tó fi ní kọ́ yọ ọ́ o màá dẹ̀ sọ ohun tó ṣe ṣe rí ohun tá a mú jẹ yẹ mi ò lérò mi ò lè ṣerú ẹ o mò ń sọ wọn ti parẹ́ torí pé wọ́n lẹ́ni tó ń sponsor wọ́n lẹ́ni tó yẹ kí ni tó sponsor wọn mo ti pàwọ̀ ní àfọlọ́ láṣẹ fírì mo sọ fún yín náà ẹ̀tọ́ gbọ́dọ̀ kí láti Canada ń jó ní oníṣẹ́ mi ni ẹ̀ṣá mọ́lẹ́ mi ni ó náà ni mo ti kú láti 2 years ago mọ́lẹ́ mi á kú ká ń pé ní nígbà orí òfò mi júlẹ̀ ni ó ní ẹ̀mú níbẹ̀ ni
wọ́n ní wọ́n lè ṣọ́ọ̀kì yìí mò ń sọ̀rọ̀ ṣá mo ní àwọn tó máa ṣẹlẹ̀ wáyé tí mo ṣe lánàá máa pòsẹ̀ sí lọ́nà ẹ̀wò ẹ̀ríkẹ́ latest lélẹ́yìí èmi mò ń sọ̀rọ̀ èmi tó wò bí a kéèyàn sọ̀rọ̀ tó tó báyìí kó lè ṣe wà láyé táàfọ̀ ti pádànù iṣẹ́ àfà ló máa ní àbọ̀ lọ́hùn aláìláìlọ́lọ́ mo máa ń gbádùn ọ̀rọ̀ ọmọ mi láti fa ọláìtàn ó ní ìbára ayé ìṣọ̀tá ọlọ́ọ̀ni ó ṣe ní gangan nìyẹn wàhálà ò lè bá yé rẹ o ayé ò dá o wọn láìwọ̀n ọ̀dà ta láìwọ̀n ọ̀dà báyìí ṣe é tó kò dáa rárá báyìí ṣe máa ń tò wọn kò dáa kò sí wẹ́rẹ́ bá wọn tò aláìwá ṣe lọ torí pé ìtàn fi wọ̀n yín yẹn ọ̀tọ̀ ni o ìtàn àlábẹ́ ọ̀tọ̀ ni o tàbí òṣèré o títà ẹnikẹ́ máa wò jẹ́jẹ́ máa wò tàbí ọ̀rẹ́ ẹ̀sẹ̀ dára ọlọ́ni àwọn tí wọ́n náwó wọn sójú ọ̀nà ọlọ́run tí wọn kò sì fi ìrègùn àti ìpárára tẹ̀lé. wọn wá máa sọ̀rọ̀ pé tí ò bá ń ṣọlá wa tàbá ní kó má ṣe wọ̀n nírí iṣẹ́ tí màmú rẹ̀ lọ́sẹ̀ wọ́n á mọ̀ lára tani ẹ́ mo bá yára ẹjẹ́ ní tani ẹ́ mọ́ ò múlẹ̀ á ṣe àjọ́tò tí wá kọ́ àmọ́ ẹ̀ kò gbọ́ mi yé nígbà tí ó tó ti wá àmọ́ ẹ̀ rárá wọ́n á sí òsì dúró atúmọ̀ ènìyàn tó ń lọ àtúnímọ̀ tó ń dọ̀la ọlọ́ọ̀ni ó wá dá ká máa mọ̀ ẹ́ lọ bẹ́ẹ̀ á fi gbéraga kú o á lè fìrègùn sí o ó bá ṣe jẹ́ o ó bá ṣe jẹ́ gan o ṣùgbọ́n ọ̀rọ̀ lókè ọ̀hún ó bá ṣe jẹ́ gan o wàláì tí mo ti jù láyé mi nìrègùn mo sọ fún yín náà ṣẹ́rí tí nǹkan bá ń ṣe èèyàn tí fún àwọn nǹkan ṣe ní í ṣe wá kí mi máa rò kí máa gẹ tó bá ṣe wọ náà o mi ìmọ̀ láìda ni wàhálà mi ìmọ̀ láìda tó àtúbà kí mi náà kì í bínú níbi náà mọ̀ láìda èmi náà yẹ ìyá lọ́lọ́ ti dá mi nìyẹn tó ló ṣẹlẹ̀ yóò kẹ́mi àtẹnìkan tájọ àgbà kan tí kì gan wọn á pẹ́ kí n tó lọ kí marilóníà àbága àwùdá kí mo ṣe mo wá mọ́síkì wá kí wọ́n ní ìráyè ni wọ́n tó máa jẹ́ ìwọ ni wọ́n ní máa sọ bẹ́ẹ̀ mọ́ láyé ẹ̀ máa kí wọ́n máa síkì o mọ́síkì máa wà rárá ìtẹ̀lé wọ̀ kúmú ni máa wà rárá ìrègùn mọ́lẹ́kúmọ́lẹ́ èmi ẹ̀ bá yẹn náà wọ́n máa kí wọn torí ẹ̀. bẹ́ẹ̀ni ó dira ẹ mú. dira ẹ mú mi ní kí ẹ mú fún kí ni kí ló ṣe. wọ́n jẹ́ kọ́lọ̀ ń dì mí mú. ó yẹ sọ lọ́ọ̀nà ọlọ́ọ̀ ni sèmi ò ń ṣe o ọlọ́ọ̀ náà dẹ̀ fẹ́ ẹ tó máa ń ba ṣe jẹ́ ẹ. ẹ̀sán wọn. ọlọ́ọ̀ ní ẹ̀sán tó bá lọ sí ọ̀dọ̀ lọ́hùn. ó ń bẹ fún ọ ní ọ̀dọ̀ olúwa. ó jẹ sírègù ẹ̀sán yẹn wà lẹ̀ fún ẹ. ìbẹ̀rù kò ní í sí fún irú wọn. tó ti gbọ́ o. bẹ́ẹ̀ sì ni wọn kì yóò banújẹ́. ìtọ́lọ̀ sọ bí rèé tó o bá náwó fọ́ lóhùn fọkànbalẹ̀ kó máa tò sí láyé gbàgbé ẹ̀ pé iṣẹ́ tó ń ṣe máa dìṣẹ́ gbàgbé ẹ̀ tọ́lọ̀ sọ nìyẹn o bí ẹni tó ti rú ẹ̀ máa di tú dànù kó máa di lọ fáwọn ẹ̀ báyìí irọ́ ni kò ní kàn ẹ́ o but ó lè yẹ àtúpadà ó lè yẹ àtúpadà dandan nìyẹn mo máa yẹ ìgbálẹ̀ irọ́ ló wà bẹ́ẹ̀ láéláé kò ní tán fún ẹ láéláé láyé kò ní tán tọ́lọ́ ń sọ nìyẹn o pé ò ní bẹ̀rù ò ní rí tàn yẹn tó wà ní kó láyé. gbólóhùn rere àti àforíjì dára ju ọrẹ tí a fi ìwà ìpalára tọ̀ lẹ́yìn lọ. ṣé ẹ tún bọ́ ọba tó
mọ̀ wá ló ń sọ̀rọ̀ yìí o pé mò ń kó olówó lọ́wọ́ kó wà rẹpẹtẹ kó wá ní ẹ̀yẹ́gbẹ́ ìkẹlẹ́lẹ́ nídìí náà àbálẹ̀ fún yín sí ìgbàlẹ́ náà tó máa bú ọtún wá tó dọ̀la àní gbà lọ́wọ́ ẹni tó wọ̀nyí lọ́nà sọ nìyẹn pé tá a bá fún yín lówó yìí sí iṣẹ́ àlè ṣẹ̀yìn lọ́la bí àwọn olóṣèlú wèrè eléré bú olóṣèlú kan jọ kan ọ̀rọ̀ yẹn fún mi ní jẹta ṣé jẹta lánàá jẹta kí lóyìn náà Sunday Friday jẹta wọ́n ní ó lọ Central Mosque kan ní Mushin ní dáwọ́ Central Mosque yẹn wọ́n wá kọ́ ọ nílùú wọ́n ṣáṣí ní wèrè bọ̀ láwọn òṣèlú ẹgbẹ́ wọ́n á kó nílùú káwọn obìnrin jọ wọ́n á kí jímọ̀ tán ó ní mọ́mọ́ ìyàwó bọ́ńdà alẹ́rìí ibú ni Ọlọ́run ó ní ẹgbẹ́ Ọlọ́run tóbi Allahu Akbar kọ́kọ́rọ́ ọkọ̀ tí wọ́n lọ sókè yìí síbi mọ́ ọmọ ara máa gun mọ́tò látẹ̀lé lọ mo fún wọn ní àwọn fídíò ọ̀ndà lóbulẹ̀ láàyè tàláyè fún mọ́bì láàyè lẹ́dílẹ́lẹ́láwà káni bá lówó ni tí mo wà níjókòó yẹn ọ̀nàrẹ́bù kọ́kọ́rọ́ ẹ̀ dá padà lójú kọ́kọ́rọ́ ẹ̀ mọ́mù ló bá dọ̀la kílẹ̀ tó ṣú ẹgbàá mọ́tò dọ̀ ẹ̀ lọ ẹyẹyẹ wèrè nìyí ayé ẹ̀ ta torí tó ṣe yẹn kò ṣe torí tọ́lọ́ ó fẹ́ fi yẹ̀yẹ́ ìmọ̀ ọmọ ni dàtí òtá bá tiẹ̀ ṣe tí ò da ìmọ̀ ẹ̀ràn ní ọ̀nà ìwúlò fún ìmọ̀ ọ̀dẹ ẹ̀gún ẹ̀ gẹ́lẹ́ tí mo sọ ní tó ṣe yẹn kò fi ṣe tọ́lọ́ ó fi kí ẹ̀ ní tó mọ́ nígbà tó ti kẹ̀sí ń ṣe ní kẹrù tó lọ fẹ́ bá wọn sá ṣe ìkẹrù mo ní orí yóò ní burẹ́ má gbowó lọ́wọ́ ẹ̀ o 15 million ló fẹ́ fọ́n gbà yẹn tẹ bá gbà tí ń ta kí ẹ máa sọ ní mẹ́mbà yìí pé tẹ́tẹ́ ti ta àràálì ni ẹ lè ta tẹ́tẹ́ ẹ tàbá torí pé bàbá jẹun tẹ́rí èèyàn rẹ ní o ẹ ṣáàkì ẹ gbọ́dọ̀ kì í ṣé wàá kàn dẹ́mu tẹ́tẹ́ tó ń ṣe ní gbọ́dọ̀ bá tẹ́ á ní ìmọ̀mú olórí burúkú yẹn alákọ̀ọ́yá ṣe ẹ̀ fún ọ àwọn ló tún sọ̀rọ̀ sí yẹn o ọlọ́dẹ bá ń ṣerú ẹ̀. Gbólóhùn rere àti àforíjì ó dára ju ọrẹ tí a fi ìwà ìpalára tọ̀ lẹ́yìn lọ. Ọlọ́run sì ní ọlọ́rẹ. Àbẹ̀rẹ̀ olówó lọ́wọ́ sí yẹn tẹ́sí ibẹ̀ dáadáa. Olówó lọ́wọ́ ìyẹn abẹ́ fún ọ lọ́wọ́. But owó yẹn máa ní ẹ̀la tó bá fún. Ó wá 100,000 wá sọ́dọ̀ ẹ̀ kò ní 1 million tó bá dínkù máa pa ẹ́ lára. Wọ́n pe alájì kéèké mi ò lówó yẹn o wọ ibi tó wà á máa fọlọ́ọ̀bẹ ẹ má bínú ọlọ́run á ṣe ń bò mí fún yín. Sọ̀gbọ́n máa bá lò kó náà pé wẹ́ á lọ́tútù fún mi ó mọ̀ pé o ní ibi tó wà á á bá lò kó lọ́dún ẹ̀ ni wọ́n tó ti kí ló tún lẹ́ sọ ó kò ní dúró ọ̀rọ̀ ẹ̀wọ̀n ti fi sáwọn ará jí yìí o torí pé lásán ọba àpárá ẹ̀mọ́ ọ̀nà ni akọni à gbogbo ní gbọ́n kí ní sà ìbẹ̀rẹ̀ sà ṣe náà lábẹ́ náà orí yín náà ogun lè tú o wọn lẹ́nu máa ń ṣerú ẹ̀ o tó o bá ní fọ̀rọ̀ tútù bá lò fún àpèyàn lè sọ ọ́ nù ẹ̀sà máa gùn ó mọ̀ ń bọ̀ wá sí wọn yọ ọmọ lágbo ṣe mo ní tẹ̀lé àlọ́wọ́ yín mẹ́rin ọlọ́ngbọ́n ní ìmí náà bọ̀ sí máa ń máa fún yín ìdùnnú àwò pé ó lè hájọ́ mi kó má hà lọ́dọ̀ tí kó wá báyìí àánú nìyẹn láàrin ara wa. Ọlọ́run ọba ni ọlọ́rọ̀ onífaradà ṣáàtìgbọ́ èyí tí ẹ gbàgbọ́. ó sí tí ò ní ọlọ́run ẹ̀ tẹ́ gbà wọ́n lódodo. Ẹ má ṣe fi ìrègùn àti ìpalára ọ̀rẹ́ yín jẹ́. ẹ kò ṣe tẹnu mọ́ tó ló mọ̀ pé ó wà lára wa lómi àníyá gbọ́ ló ní rìsálà ìgbà olórí tó ń luga ìgbà olórí gan tí iṣẹ́ àtàrí bọ̀ àlẹ́ ni. Káàbọ̀. ìtọ́dé
Bagua. Ìkànnìjì o. Wọ́n ṣàkóso gbọ́dọ̀ wọlé. Bàtà àwọn olùṣíà láti kíní kan táwọn ẹni kan pa wèrè. Táwọn ẹni kan táwọn gbé ẹ̀rẹ́ sórí. Kí ni ìṣòro ẹ̀? Kọ̀ọ̀kan ẹ̀ ọlọ́ni máa fi ọ̀rọ̀ wèrè. Ẹ má ṣe fi ìrègùn àti ìpalára pa ọ̀rẹ́ yín jẹ́. Lẹ́yìn tó ṣoore tẹ́ ó wá fọ̀rọ̀ burúkú tì í ọlọ́run ní gbà ó gbẹ̀sùn ẹ̀. Gẹ́gẹ́ bí ẹni tí ń ná ohun ìní rẹ̀ fún ojú ayé. Ṣẹ́ni Gọ́nsìn gẹ́gẹ́ bí ẹ tó náwó fáyìn dé Barrister tó náwó fún Àyìnlákọ̀lẹ́tì tó náwó fún Pasuma tó náwó kárí ni ìtumọ̀ ènìyàn o Ojú ayé. torí pé owó tó náà orí ibú òrè lọ ní kọ̀rọ̀ tó fún nìrì báwọn eléré ṣe tó ya wèrè tó yẹn àwọn olówó tó náwó fún wọn tó náwó fún wọn kọ̀rọ̀ ìgé ni o tó wà lọ́wọ́ pé àìfẹ́ra ní iṣẹ́ kan ní àpàṣọ àwọ̀ tó wáyé wọ́n há gan-an Sinimá làgbo rẹ̀ lálẹ́. ẹjọ́ dalẹ̀ owó tí ò rí gbé fún kọ̀rọ̀ yẹn gbàgbọ́dọ̀ ti náà kàní àwọn àgbẹ̀ bàṣọ kò ní fi á ṣeré wọn bí ẹ̀dá ìyàwó ànábì tó bẹ́ẹ̀ Àyàwó àná. tó fẹ́ náà nìyẹn ìdílé ìgbúfẹ́ ló nìyẹn ọlọ́lẹ́yìn máa ń ṣerú ẹ o ṣe bá lọ iná fọ́lọ́ ní ọ̀hẹ́. Tí kò sì gba Ọlọ́run àti ọjọ́ ìkẹyìn gbọ́. Òwe náà kúrò ìṣẹ̀lẹ̀ fún náà. Àpèjúwe irú ẹni bẹ́ẹ̀. Ṣé àpèjúwe irú ẹni bẹ́ẹ̀? Ó dà gẹ́gẹ́ bí àpèjúwe àpáta kan. Ọlọ́run lè gan o. Mo tó máa fi wá wé o. Ẹni tí ń ṣoore tí ń lóṣòótì. Ẹni tí ń ṣoore tí ń ṣèrègùn. Ọlọ́run àpèjúwe. Ó dà gẹ́gẹ́ bí àpèjúwe àpáta kan. Ní ojú òye máa yẹ kó yé. Ó dàbí àpáta rock. Tí erùpẹ̀ ń bẹ lórí rẹ̀. Ọlọ́run lè gan o. Àpáta wa ní àwọn erùpẹ̀ lórí. Ó ní ṣáfsà, ó ní plasasàn, ó ní sọ́ọ̀lì tó fi ń gbin nǹkan. Ó wà lórí àpáta. Ṣùgbọ́n ní ìgbà tí òjò ńlá rọ̀ lórí. Ọlọ́run máa lé o. Ẹ wo tó fi wá wí. Ọlọ́run ṣe rí àpáta tí mò ń sọ yìí. Èèyàn làpáta o. Ọlọ́run fi wé ni o. Iyẹ̀pẹ̀ wá bo àpáta yẹn mọ́lẹ̀. Ṣàpé ìyẹn lóore tó lọ ṣe fún. Èèyàn làpáta owó ẹ̀ ní iyẹ̀pẹ̀ tó bò ó. Tó rò kó o ti rí nǹkan fẹ̀yìntì. Ṣùgbọ́n nígbà tí òjò ńlá rọ̀ lé lórí. Òjò yóò dà. Recession yóò dà. Recession lójó tó rọ̀ lé lórí. Ó sì sọ ọ́ di pandaran. Náà o ló bá lọ lòsì. Ó túmọ̀ sí pé tó bá ń ṣoore tí ó sì règún kò sí bójú yẹn ṣe lè rọ̀ tó kò ní gbá ìgbà lọ láéláé. Ọlọ́ba gáìdì ẹ̀ pé irọ́ wa irú máa ń lọ irọ́ kò jọ bàtà ṣeré ẹ̀ kò jọ. Wọn kì yóò ní agbára láti jèrè kíní kankan nípa ohun tí wọ́n ti ń ṣe níṣẹ́. Ó parí o òpè ayé wọn. Ó ti gba thank you náà. Ó ti gba thank you. Lọ́ba tán. Mo lẹ́nu ìkan gbà kan tó bá ṣoore fún yín tẹ bá ní thank you tí yín ta o. Ẹ̀gbà mi máa nù. Akọ́ pé ike ẹ̀ wá ṣe ti mọ̀ mí. Ìṣòro tèmi ni pé má ṣe thank you. Tí má ṣoore kankan fún mi má ṣe thank you. Wọ́n sọ pé jazakumullahu khairan jaza. Àdúrà mo fẹ́ kì í ṣe dúpẹ́. Má sọ má ṣe thank you. Níṣẹ́ kan wá ṣẹlẹ̀ ẹjọ́ kan. Ìdùnnú ti borí gbogbo àti ó ṣoore fún akọni tá. Ó wò kí láì jazakumullahu khairan jaza. Ẹ bá pa yìí dà. Bàbá pẹ́yìn dà. Ìyẹn ló yẹ kó máa gbà. Kí ló ṣe tó thank you? Ta ni yẹn kí ló ṣe? A ní wọn tún dúpẹ́. Ó kọ́ ẹ́ náà ní àpọ̀ ọ̀mọ́rè. Ọmọore.
àwọn orí wọn tún dúpẹ́ yóò tó ṣorí àbọ̀ lọ́hùn sábàbí lásán tó ṣe lómi à ń ṣe é lásìkò kan náà sì ni tí ò ní yẹ kò sírú ẹ kò ṣe ní sírú ẹ ibi ó ti ń bùgá ọmọ tó ẹ̀sìpẹ́ẹ̀tì ló máa ṣe tó ti ń bùgá pé kò sírú ẹ ọlọ́ni. Ọlọ́run kì yóò sì tọ́ àwọn aláìgbàgbọ́ ènìyàn sí ọ̀nà. ẹ ti gbọ́ gbogbo kèfèrí ò ní mọ̀nà láéláé gbogbo aláìmoore wọn ní mọ̀nà láéláé gbogbo àṣìrèkú mọ̀nà láéláé wọn ní mọ̀nà lánìtúmọ̀ ẹ o. ṣùgbọ́n àpẹẹrẹ àwọn ẹni tí wọ́n sì ń ná owó wọn àti ohun ìní wọn láti fi wá ìyọ́nú Ọlọ́run. ẹ máa gbọ́ o àpẹẹrẹ àkọ́kọ́ sí làwọn olóṣì àwọn onírègùn àwọn alásọjá àwọn ọ̀rọ̀ ibi tí ó bàjẹ́ fún wọn sí nìyẹn o recession ló pa wọn rẹ́ ọlọ́wọ́ ní àwọn ìran kejì àwọn ẹni tó ṣe wípé àwọn tó jẹ́ wípé wọ́n máa ná ohun ìní wọn wọ́n náà kàn ní wọn láti fi wá ìyọ́nú Ọlọ́run. ẹ wo olówó méjì kan tó wà láyé àbí mẹ́ta Abíọ́lá Fọláwíyọ àríṣekọ́lá ṣe ẹ̀kú ni but kò lówó àwọn méjì yẹn lọ́wọ́ mà tó wà láyé ẹ̀rí bí Abíọ́lá tíráì gan ẹ máa di ọ̀rọ̀ tí wọ́n sọ yìí o ẹ̀kọ́ ni o Abíọ́lá tíráì gan o ó náwó ó nọ́ra ṣùgbọ́n kò lẹ́yìn ẹ̀wọ̀n tí ò ṣe lẹ́yìn gbogbo tábíọ́lá nọ́ngbà yẹn ó fẹ́ fi ṣòṣèlú ni kò ná torí tọ́lọ́ rárá ó wò kékeré ọkàn ṣá mí náà dé orí ipò yìí ó wù mí ló ṣe ń kọ́ ṣọ́ọ̀ṣì kọ́ wọ́n ṣááṣí kò sí tẹ́lẹ̀ lọ́dọ̀ wá dóde tẹ́lẹ̀ bá bẹ̀rẹ̀ ti tẹ́ bá wà lóde abẹ́rẹ́ wà lóde ẹ̀ ti ṣoríire kó mẹ́rin máa gbowó lọ. bọ̀ àṣẹ tó ná yẹn ó ní tó ná lé lórí. òun náà máa ní ìdíyín lọ́la. òun náà máa ní ìdíyín lọ́la olóṣèlú nìyẹn. ẹ wá wo gbà tó kú dàárọ̀ yìí ẹ gbúrò ẹ̀ mọ́ kúdà gbúrò àwọn ọmọ ẹ̀ wọ́n wà láyé o wọ́n kú kò sẹ́ tó mọ̀. kódà nínú òsè. Ramadan lecture lásán wọn ẹ̀ẹ̀kan náà ṣe rí. ẹni ẹlẹ́nìkan ló sponsor ẹ̀. wọn ò ṣe wọ́n láàárọ̀ yìí ó tún ẹ̀ pé owó tó ń gbà yóò ná torí nǹkan kan ni. ẹ wá Fọláwíyọ tí ìyẹn kú lẹ́yìn ọdún mélòó Tábíọ́lá ti lọ wọ́n yìí orúkọ ẹ̀ sí wọn dàárọ̀ yìí. bẹ́ẹ̀ni gbogbo program yẹn ṣe ń lọ. àwọn ọmọ ẹ̀ nínú àwẹ̀ wọ́n ṣe sponsor ẹ̀ dàárọ̀ yìí. lẹ́yìn àwẹ̀ gan. gbogbo mọ́ṣáláṣí nọ́mbà àwọn àwẹ̀ o. orúkọ Fọláwíyọ. àwọn làwọn ò tí ì rí gbà o. à ń tò lọ́wọ́. à ń tò lọ́wọ́ náà mọ̀ ó dàgbà àwọn kan gbẹ́sẹ̀ lé. bẹ́ẹ̀ni. látòkè ọlọ́run tó kú lọ́wọ́. ọlọ́run á gé ẹsẹ̀ wọn dànù. a ti bẹ̀rẹ̀ ní ajo yẹn. ọlọ́run máa gé ẹsẹ̀ wọn máa gé ni á fi tírẹ́ẹ̀nì lọ́dànù. kó pa àwọn bẹ́tà wèrè ni tó mi mọ́ tí mo ṣe. àgbàsó tọrọ iná ṣe àgbàsó tọrọ ṣe. tó yẹ ká gba 2 million. ní last year. last year. àpòrẹ́ yìí. ní kékeré wí. ìtajà ìwọ tó lẹ́yìn kò sọrí ṣe ká sọ tọrọ yìí náà ní kíni. gbàtí èsì tàn ẹbí yìí níta. ó sọ fẹ́ bí lẹ́bi tí wọ́n sọ tọrọ pé ọkọ̀ òye. ó sì kú jẹ náà. ẹ jẹ́ kò wẹ̀ ó lóun òye náà ó lóun òye àlè kí n ṣòro yìí. ẹ wo rédíò dínàkì on sponsor ti bàbá Ádámọ̀ on sponsor ṣé òun yẹn tán bẹ́ẹ̀ ni ṣé tàbí ọlọ́run sí mọ́ rárá ni ṣé ìwúgbè ló yojúmọ́ rédíò wọn gidi gan àti tẹlifíṣàn fa kó sọ kékeré o irun kíkè tẹ́ ẹ̀ rí yẹn àbí mo wà lọ́wọ́ 2 minutes àbí 5 minutes wọ́n máa kọ́ word by word ni pé irun kíkè
pípé yìí irun owó ọ̀tọ̀ pípé ọ̀tọ̀ yìí ọ̀tọ̀ wọ́n ń ṣe kò ń ṣe pé mínítì o ọmọ aka wọ́ọ̀tì ni o 100 words 200 wọlé tó jẹ́ wọ́n ṣe ń gbà ní kò ń ṣe mínítì o kò lè pè wọ́n ẹ wá wo ọdún kí wọ́n láwọn yọ tó kú ó sọmọ ọdún márùn-ún lẹ̀ ó tún wá kú wọ́n tún bá a lọ dàárọ̀ yìí torí kú láníyàn tó dáa fún Islam ni táyà wà láìtàláì fún mọ́bìlà ó tún bàjẹ́ ìyàwó Ṣẹ́gun Awólọ́wọ̀ àbá kiri yóò sámúsámú ni mọ́mílì Ṣẹ́gun Awólọ́wọ̀ tó kọ́ kú ni o àkọ́bí Awólọ́wọ̀ gangan Ṣẹ́gun tó kú ìyàwó ẹ̀ àbá Fọláwí ló fẹ́ wàláì ìsìláàmù ẹ̀ dájú kan tó bá ní gan lọ dàárọ̀ yìí sì ni o. òyìn náà bọ̀dá yín fẹ́. ẹ wà wọn tọ̀ bọ̀dá yín náà. lójú ayé wọn ṣọ́ọ̀ṣì. ṣọ́ọ̀ṣì kan lọ. ṣọ́ọ̀ṣì kan lọ. mo tó fọ́ ni Sherifa Johnson kò lọ ṣọ́ọ̀ṣì o ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ lọ Muslim sámúsámú ni o sámúsámú ṣe bí èèyàn làwọn yẹn àníyàn ní ẹjọ́ ṣẹ́ni tẹ́yìn ẹ̀rí báyìí báwo lójú ẹ̀ ṣe máa rí ṣáde máa lọ ni kò sí ohun tó lè dá ẹlẹ́ṣẹ̀ tọ́lọ̀ ní foríjì tó láníyàn tó dáa fún Islam ó lọ tán àníyàn tó ń gbà lọ bẹ́ẹ̀ tí wọ́n bá lọ tán ṣáde rí ẹ mọ́ ìbéèrè o ṣáyé ẹ sójú ayé ẹ gan dáa ṣẹ́yìn ẹ máa dáa òun náà lọ́wọ́ yára rí yìí o ọlọ́ni. àwọn tí wọ́n ń ná owó wọn sí ojú ọ̀nà láti fi wá ìyọ́nú Ọlọ́run. láti fi wá ìyọ́nú Ọlọ́run. àti fún ìdúróṣinṣin ọkàn wọn. wọn ná tó anybody wọn ná tó Ọlọ́run ni bí Ọlọ́run fẹ́ kó yọ́nú sí mi sẹ́yìn tolówó ṣòro rí owó ṣòro rí o tó wá ti wọn mílíọ̀nsì o ti mú nǹkan wọn nǹkan tó wá ti tẹ àwọn kan mọ́lẹ̀ ẹ ti rọ́ọ̀fù. ọ̀nà àti rọ́ọ̀fù so nínú tó wá ná yẹn ni ó máa pa ibi àwọn tó rọ́ọ̀fù náà yẹn rẹ yẹn ló bí zaka wọ́n fi fọwọ́ wọn mọ́ ọlọ́ni. àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí ọgbà àjàrà kan. àwọn tó ń lówó tiwọn nítorí tó lóòótá nábì tó ń retí thank you tó ń retí èyí lọ́dọ̀ anybody àfọlọ́ọ̀ tí ó yìn wọ́n ó dàbí ọgbà àjàrà kan. ọgbà àjàrà kan gádì tí ń bẹ ní ibi ilẹ̀ òkè. ó wà ní ilẹ̀ òkè tí òjò ńlá sì rọ̀ sí. òjò wá rọ̀ ó rọ̀ gidi gan tó serious. ó sì fi mú èso rẹ̀ jáde ní ìlọ́po méjì. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabira. ẹ̀rí pọ́n gbàjà yẹn òkèlè náà wà kò sí lẹ́lẹ̀ débi pé omi máa ṣẹ́jú kò ní lè sàn lọ. Ọlọ́run ní irọ́ bó ṣe wà lókè yẹn tó náà wọn bí òjò yẹn dá kó wọ́ lọ o kàkà kójò yẹn wọ́ ọ lọ á tún máa jẹ́ kí wọ́n tún máa wò dáadáa nú ẹ̀. kódà tí ó fi sàn táwọn ahúndànù. àwọn ahúndànù tí ó tún mọ méso jáde ni. tí wọ́n yóò tún máa mú nǹkan tó dáa jáde fún ní wọn. ìlọ́po méjì. ní ìlọ́po méjì tó ti dà. àdéhùn náà ní sẹ́ẹ̀. kódà a ní ìwọ dánwò wò sẹ́ẹ̀. dánwò ló bí yọ̀rọ̀ kẹrẹ. kódà bí òjò ńlá kò tiẹ̀ kò tún wulẹ̀ rọ̀ sí i. ẹ̀tún wọn náà ókè kò sásìkò òjò. nígbà náà ọ̀rọ̀ nígbà náà. ìrìnsíṣẹ́ tó fún un. náà ní kílẹ̀ bá ká sórí ìrì tó ń sẹ̀ yẹn recession ní báyìí láéláé. ọlọ́run sì rí ohun gbogbo tí ẹ̀ ń ṣe níṣẹ́. sójò ló wù ẹgbàgbé ẹ̀ tẹ bá rí àsìkò òwò rẹ irú táìmù yìí sì ló máa ń gbin nǹkan kò ní sójò rárá
èrì ló máa jẹ́ kó wù èrì lásán kó máa rì sí lálẹ́ mọ́jú yóò dẹ̀ máa wù ọlọ́run ní bẹ́ẹ̀ làwọn tó ń ṣe nǹkan torí tó lóhùn èrì náà nídìí wọn nídìí wàhálà èrì nìkan ni ó tó fún wọn. ó ti wáyà rẹ̀ ó débẹ̀ ó tó ó débi kan. ẹ̀ka fílẹ̀ rẹ̀ kí lérò ní pé yìí tí mo pariwo lábẹ́ ẹ̀kan ẹ̀kọ́ méjìlá bẹ́ẹ̀ kọ́ ń bẹ̀ ẹja mọ́lọ́lọ́ba aládìhùn kápá doubt integrity ẹ̀ irun tó bá sọ ìmọ̀ amú iṣẹ́ ni ẹ̀yin lẹ́yìn bẹ̀rù pé ṣó possible kìnìún bẹ̀rù pé possible o kò sí tán ẹ̀yin náà wèrè kan tó lọ jí 30 million níbi iṣẹ́ 30 million kò yọ ọkọ bọ̀ lódẹ̀gbẹ̀ fún kìlómẹ̀ Christ Embassy nígbà tó wá mú iná ẹṣin mi gẹ́gẹ́ mo dá sí ṣọ́ọ̀ṣì orí tí wọ́n bá dá àbọ̀ sí ṣọ́ọ̀ṣì ọlọ́run máa ń gbà àtọ́mú kìlómẹ̀ ní kí lẹ́ ló ṣe ó jáde wọ́n ní kí ló tó bẹ̀rẹ̀ ó lòun ṣe máa bẹ̀rẹ̀ pé gbóló sí lówó èmi gbogbo afọ́lọ́run tó dáa ní kí ní ìṣòro yìí wọ́n ọlọ́run ló jí gbé ó lè gbé afọ́mọ ọlọ́run kí wá ní ìṣòro ní ya 2002 kọ́ ni tọ́yẹ sílò ní Winners Chapel àwọn donate àwọn akọ̀ brand new cars káà tuntun wọ́n lè rate 180 cars wọ́n donate wọ́n á fi mi rí ẹ̀wọ́n ló ṣì ní ẹ̀wọ́n ló ṣì wọ́n náà àbí níbo owó egbò gẹ̀ ẹ̀ka máa ti ẹ̀hán náà pẹ́ dé ẹ̀mí kò sí mọ́tò ní òsì mọ́tò lórí ẹ̀wọ́n lẹ́nu kọ́lẹ̀ ní o ayé mọ́tò láti jọ ilé ìgbọ̀tẹ̀rí ẹ̀rù olúmọ̀rí ẹ̀ fún stars bó ṣe ṣe ẹ̀dínlẹ̀ náà sí rọ́ ẹgbà tí ẹ̀ ló mọ́tò mi fọ́sẹ̀ méjì àpò lọ́nà ó sì wọ́n yọ méjì lẹ̀ fún iná so ní lẹ́nu ní pé wọ́n donate mọ́tò 180 kéèyàn tó lè ronú láti donate mọ́tò brand new 180 pieces ó rò wípé ó ní ọmọ kan náà máa ṣe míì ní ìgbà tí wọ́n ní yẹn tó wá ṣẹlẹ̀ ní pé àwọn ti kó fọ́lọ́run pásítọ̀ wa ta 80 inú ẹ̀ torí kò lè lò tán àti èṣe wèrè gbàtọ́ west wá ní kó ta 80 àwọn aṣara wọn jọ àwọn 100 àwọn amú kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan àwọn awọ ìtókù lọ gbogbo ìdíjọ́ kejì wọ́n ṣe rédíò ẹ̀yin tẹ́ ẹ jí mọ́tò olúwa ẹ dá padà wèrè kan ní pásítọ̀ ẹ ti máa bèrè ìbéèrè àgọ́ yìí mọ́tò ọlọ́run ni àwọn ọmọ ọlọ́dẹ̀ ló wà lọ kí ni ìṣòro yìí ìwọ́n jókòó bàbá wọn ni. ọlọ́wọ́ akẹ́rì gangan wa o ọlọ́wọ́ adẹ̀ kó wa o àníṣe lásán o ìta gbọ́ yìí bó ṣe wọlé kò ní jáde bẹ́ẹ̀. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ẹ̀kẹ́ tó jókòó afáàkì ẹ máa bọ̀ ẹ máa bá gbowó iṣẹ́ ẹ máa gbowó iṣẹ́ náà bàbá ń ṣe nìyẹn ẹ wá gbowó iṣẹ́ máa ṣe máa ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀. omi